كل الناس داخله وكل ناس داخله يا ليت شعري بعد يا ليت شعري بعد الموت مداري لا ليت شعري يا ليت شعري بعد الموت مداري أفاي الموت لا شك آت الموت لا شك آت فاستعيد له إن اللبيب بالذكر لموت مشغول إن اللبيب بالذكر لموت مشغول فكيف يلهو بعيش أو يلوس به أفاي من التراب لديه مجهول من التراب لديه مجهول تويهم كلو أفاي الموت آتي لا شك آت الموت لا شك آتي فاستعيد له èyí tí àfáàwé òun ni pé ẹ̀rí ikú الموت لا شك آتي فاستعيد له tó já sí pé tó bá ti wọnú ilé kan ó fẹ́ pa wọ́n lẹ́kún bẹ̀ ni. الموت لا شك آتي فاستعيد له kò sì ní wọ̀bì kan kí ariwo má sọ ń bẹ̀. الموت لا شك آتي فاستعيد له ikú tí kìí ṣìyàn pa tó já sí pé tó bá ti wọnú ilé kan ẹni tó wá bá náà ló wá bá. الموت لا شك آتي فاستعيد له Unfortunately tí ẹni ń bá di aago sọ́wọ́ aago rẹ̀ ó sì máa ṣiṣẹ́. الموت لا شك آتي فاستعيد له gbogbo tí ń bẹnu lé onítọ̀ ní ọmọ function àmọ́ ẹni tó wá bá gangan ló wá bá yóò dysfunction ti ẹlẹ́kan náà. إن اللبيب بالذكر الموت مشغول kárí afá yìí. إن اللبيب بالذكر الموت مشغول الموت لا شك آتي فاستعيد له afá yìí. إن اللبيب بالذكر الموت مشغول إن اللبيب بالذكر الموت مشغول ẹni tí ó kàn lẹ́ni ó lè kàn án lọ́la bọ́ọ̀lùwí. ẹni tí ó kàn lónìí ó lè kàn án lọ́la. mọ̀kànmọ̀kàn ni. mọ̀kànmọ̀kàn náà ni òye kà. ẹni tí ń bínú pé wọ́n fún joyè. ẹni tí wọ́n bínú pé wọ́n fi òun joyè. kò tí ì kàn ọ́ ni. kò tí ì kàn ọ́ ni wọ́n fi fi ọ́ jẹ́. èyí tá a ń wí yìí. jíta ń wí yìí. ó fẹ́ ọ̀fẹ́. ọ̀fẹ́ ọ̀fẹ́. wọ́n wí oníláwàní ẹ̀. dandan ni wọ́n padà wí oníláwàní rẹ̀. wọ́n sì wí onígèlè rẹ̀. wọ́n sì padà wí onígèlè rẹ̀ bákan náà. olórí afá yìí. àlèmọ́tò láṣàkàtì fàṣẹ̀yìndòlàwò.
Allahu akbar. innal labiba bi-dhikri al-mawti mashghulu. Innal labiba bi-dhikri al-mawti mashghulu. Al-mawtu la-shakati fasta'idu lahu. Arábìnrin tí wọ́n ń pè ní ẹgbẹ́ ọ̀run yìí tó jáde kú láyé lánàá, ẹni tí a mọ̀ lórí social media ni, àmọ́ tí ó ṣe mí lè mọ̀ bẹ́ẹ̀ torí ń tún fọ́tò ẹ̀ wò látàná, wọ́n wò pé àti máa gbọ́ pé èèyàn kú lóòótọ́. Al-mawtu la-shakati fasta'idu lahu. Èyí òṣìṣẹ́ máa kú kódà àti dúró tí èèyàn kan báyìí lórí ìdúró ó sì mú di lọlẹ̀ ó sì bọ́ sálì kí á wà rẹ̀. Al-mawtu la-shakati fasta'idu lahu. Mo ti rẹ̀ ti ń dáná lọ́wọ́, gbogbo èlò ló fi sọ́bẹ̀ ọjọ́ náà, afáyí àṣẹ́kù ní dúró jẹ́ mbẹ̀. Al-mawtu la-shakati fasta'idu lahu. Mo sì ti rẹ̀ ti ń lọ́ṣọ́ lọ́wọ́, aṣọ nǹkan ní wọ̀. Al-mawtu la-shakati fasta'idu lahu. Afáyí Al-mawtu la-shakati fasta'idu lahu. a ti lọ ṣe jànáza ẹni tí ò tó wa lọ́jọ́ orí, a ti lọ ṣe jànáza ẹni tó gbà wá lábúrò, a ti lọ ṣe jànáza ẹni táwa náà gbà lábúrò, a ti lọ jànáza bàbá bàbá, a ti lọ jànáza ìyá ìyá, a ti lọ tolówó, a ti lọ ti ọlọ́lá, a ti lọ ti ọlọ́rọ̀, a ti lọ tẹ́ni tí ò ní gá tí ò ní go, a ti lọ tẹ́ni tá a ṣe ń dáwó aṣọ fún láàrin àwa. Afáàyí Al-mawtu la-shakati fasta'idu lahu. káàlẹ̀ àwọn àfáà wa tí wọ́n ti bọ́ sọ́dọ̀ Ọlọ́run tó dùn wá gan-an. Afáàyí ìwọ̀n wo arábìnrin náà lálẹ́ àná, ìtẹ́mi ń wò yàtọ̀ sí pé kò ń ṣe lẹ́sìn wa. Mo ti ní ìtumọ̀ fún kú tẹ́lẹ̀, ìtumọ̀ tàná ohun tún wá yàtọ̀ pé ṣé àzáìlù kan náà yìí tí a mọ̀ yìí náà ni. Afáàyí Innal labiba bi-dhikri al-mawti mashghulu. níjẹta yìí arábìnrin náà post fọ́tò, always smiling, happy modulated by always. She's a Christian. I heard she's once a Muslim before getting married to a Christian. I think she bears Basirat. Kotowa love fe Christiani. Alagbanani, prophetess. And whenever I look onto her pictures or her video, I always see the smiles in her, the generosity, the happiness. Afai, Al-mawtu la-shakati fasta'idu lahu. when te wan bi láàárọ̀ yìí, ẹ máa bá tẹ like love, ẹ dákun. Innal labiba bi-dhikri al-mawti mashghulu. Tó dùn yàn jù láyé ní kí yàn dẹrù ẹlẹ́ lójijì. Innal labiba bi-dhikri al-mawti mashghulu. This very December tó lọ iná ló sílé ilé ń wò háyà Ẹgbẹ́ Ọ̀run Palace ọ́ débẹ̀ ọ́ kàjẹ́ kú kalẹ̀. Alhaji Saheed Òṣùpá náà wà bẹ́ẹ̀ pé obìnrin lọ́lọ́ ń gbàdúrà tó wáyé, very beautiful. Ọlọ́run tún wá fi àrísìkí kún fún un. Èyí tí wọ́n ń wò látàná tí mo tún wá fi ní another
consent sẹ́sìrá ìlú náà ni pé ṣé ẹni tí mo wo ìṣá ṣó ti kú afá yìí. Al-mautu la shakati fasta'idu lahu. Nítorí orin ẹ̀ náà ni ó ti tó afá yìí. Wí afá yìí. Innal labiba bi-dhikri al-mauti mashghulu. Níta afá yìí wí ni pé al-mautu mọ̀ bọ̀ afá yìí. Al-mautu la shakati fasta'idu lahu. Ikú tó yá sí pé tó bá wọlé kò tiẹ̀ ní ṣàánú abiyamọ tí ń rọbí lọ́wọ́ pé bóyá dààmú ló fi lóyún náà ó tún wá gbé ibi táàbí ṣẹlẹ̀ Kùránì náà confirm ẹ̀ wahnan ala wahnin fìníkú fọlá dìde náà gbé bẹ́ẹ̀ tóbìnrin mi ò fi bímọ yóò máa fìníkú fọlá dìde ni tẹ́rù ó ti máa bà wọ́n ara lé pé tí ẹ bá rí oyún ẹlòmíì gan ẹ bá rí bó ti yọ ẹ̀rù wọn bá ní pé ṣé kùn yín náà ò ní bẹ́ báyìí àìsàlù tún ní ṣàánú ẹ̀ níjọ́ tí ó rọ̀bí yóò sì mú lọ lójijì yóò sì fọmọ rẹ̀ lẹ́sàáyé. Al-mautu la shakati fasta'idu lahu. Àwọn bàṣẹjẹ́ èèyàn kún ayé tí wọ́n pọ̀ tó ti bẹ́ẹ̀ náà ọdún gorí ọdún oṣù gorí oṣù fún wọn ni wọ́n gbáyé àwọn tí sì ń wúlò fáyé náà lọ́lẹ̀ ẹ̀kọ́ káyé. Ìyẹn jẹ́ ó yé wa pé kò pámánẹ́ǹtì o káyé tó máa jáyé nǹkan kan tí ń bẹ tóun náà ti tán káti ẹ̀ má sọ ti human being ẹjẹ́ àwò ti materials kábẹ̀rẹ̀ látòrí tv táwọn olóòkan iná kó tó di kó dà báyìí ẹ̀ mọ iye ayé tv tó ti parẹ́ ó lè sílẹ̀ ẹ̀ mọ iye ayé tv tó ti parẹ́ àwọn kan ní alápòtí ẹ̀rọ black and white ẹ̀ tún máa gbà ẹ̀ máa kó àbárábò ìmí ò tún máa kùn ó máa dégò fún mi kó lè mú kọ́lọ̀ jáde láyé antenna wọ́n làwọn ṣúdì ẹ lọ yí wọ́n máa yí ó tó ẹ mọ̀ gbọ́ ó tó lẹ́mẹ̀wàá wọ́n ní yé o tún ti jẹ́ kú òun bẹ́ẹ̀ gbogbo ayé gbogbo kí ní wọn parẹ́ wọ́n tán tó yẹ sí pé tẹ́ bá bá nulẹ̀ ẹnìkan sí ẹ máa mọ̀ pé láìpẹ́ kankan jẹun lórí ẹ̀ ìtí wọ́n ń dé díẹ̀ rédíò alábàárà tí ó yá sí pé ẹyọ kan rẹ̀ ló wà lórí àdúgbò táwọn èèyàn wá jókòó tí wọ́n fi ìròyìn àṣálẹ́ láago 10 láti iléeṣẹ́ ìkànnì NTA Channel 10 táwọn èèyàn máa gbọ́ báyìí pé ayé rẹ̀ náà tó parẹ́ àwọn ọlọ́lá lọ́lá títí wọ́n fi lè kó tó wá di memory card. Allah akbar kabira. Al-mautu la shakati fasta'idu lahu. Ìwà ṣe wá sí láti kí ẹnìkan o, ìsìnwá yín ẹnìkan, mo fẹ́ kí oníkálùkù street right ni. Innal labiba bi-dhikri al-mauti mashghulu. Wàhálà tí ìwọ lè sọ pé kìí ṣe lẹ́sìn wa, wàhálà tí ẹnìyẹn. Innal labiba bi-dhikri al-mauti mashghulu. Tọ́ bá nírú eléyìí lọ́mọ tọ́lọ́ bá jagbà mọ́ lọ́wọ́ orú ìbànújẹ́ tọ́ bá rẹ̀ tọ́ bá nírú eléyìí láburú tí Ọlọ́run bá jagbà mọ́ lọ́wọ́ lójijì báwo ló ṣe fẹ́ wà. Al-mautu labudati fasta'idu lahu. Gbogbo ẹ̀yin tẹ́ máa ń jà torí ẹ̀sìn orí yóò pé ẹ̀ nílàkàyè. À ń sọ̀rọ̀ humanity ìjẹ́ ìyẹn lẹ́rara ẹlòmíì ò ní human feelings. Bó ti kú yìí tí ó bá fi dọ̀la gbogbo ń tẹ́ gbọ́ nípa ìgbésí ayé rẹ̀ lẹ́mọ̀ gbọ́ látọ̀la lọ. Al-mautu la shakati fasta'idu lahu. Ẹ rí àwọn kan tí wọ́n tún fẹ́ ti bẹ̀ jẹun ẹni tó ti kú
tóun ti lọ pàdé tó tóbi ṣó wá rọrùn ni kíyàn sì fọmọ rẹ̀ lójú jàfá yìí. Al-mautu la shakati fasayidu lahu. Àwọn ọmọ tiẹ̀ lọ lọ́lùdé lásán ni láàrin ọ̀sẹ̀ kan ìwọ náà ó mọ bí tára rẹ̀ kù sí ká tó wá sọ pé ìrìn àjò àrèmọ́bọ̀ tí ilẹ̀ ó máa sọ pé ẹwà ẹ ló tó yìí bọ́ọ̀ tètè kú náà ọba àpẹ́jù ẹ lọ ibi tó ń bọ̀ náà ni ilẹ̀ tí ò mọ fámìlì níjọ́ tí wọ́n gbé Fatima dé ibi tí wọ́n fẹ́ sí sí ọmọ ànábì táwọn sábẹ́ ń ké táwọn yẹn ń jára mọ́lẹ̀ wa antaka Allahu al-arda ilẹ̀ bá sọ̀rọ̀ ó ní gbogbo yẹn ẹ dákẹ́ ariwo tẹ́ ń pa ní ọ̀dọ̀ mi bí àwọn tí wọ́n jù lọ wọ́n ti wà nínú mi tipẹ́tipẹ́ kí wọ́n tó bí bàbá rẹ̀ tí ń ṣe ànábì sallallahu alaihi wasallam. àwọn tí wọ́n tóbi tí wọ́n wúwo tí wọ́n fẹ̀ wọ́n ti sùn inú mi náà wà inú mi ní Fìráúnà náà wà àwọn lọ́lá ànábì Sùlẹ̀mánà inú mi ló wà kọ́rìnù tí ń bẹ láàrin ànábì Musa àti ànábì Isa 1,500 years ní bẹ láàrin ànábì Musa sí ànábì Isa láàrin ànábì Isa sí ànábì Muhammad ó ní ìtànsọ́fún abẹ́ 600 àbí 700 ló wà láàrin wọn. Àzáìlú wa ń sọ ilẹ̀ wa ń sọ fún pé gbogbo àwọn tá a sọ yìí tó ti lu ayé gan-an gbogbo wọn wà nù mí ẹ wá débi wọn sọ pé ọmọ ànábì Musa ọmọ ànábì Muhammad ni ma ana bi baitil nasabi wala asabi èmi kì í ṣe family house ẹ má sọ fún mi pé ọmọ lágbájá kan ní kí n tẹ̀mí innama ana bi baitil amal wal jaza iṣẹ́ tẹ̀yìn bá ṣe ní má gbó ọ̀dọ̀ tẹ̀mí ẹ fòkú ọ̀run lẹ̀ lẹ́yìn tẹ́ ma gbé ọ̀rọ̀ rẹ̀ láti alẹ́ yìí náà lọ kíní kan blọ́gà wọ́n máa tú àṣírí gbogbo tí aláìláì tó ní kálukú bẹ̀rù tá ló mọ̀ tó kàn bóyá wọ́n ló kàn tó mọ̀. Al-mautu la shakati fasayidu lahu. ní tí ò lásìkò lójú abiyamọ míì ní gbogbo tó bí kú lójú ẹ̀ kì í ṣe bó ṣe lọ́n fa. Al-mautu. ńbọ̀ ó kàn wú Ọlọ́run kó fi dára bẹ́ẹ̀ ni àbí kí lá sọ nígbà tó ọmọ kú lójú òbí ẹ̀ tóbi dẹ̀ wà láyé ẹ̀rán tí òde kan ta lọ́jọ́ òní tí ó ti pẹ́ yìí bí a ti dàgbà tó ta lọ celebrate birthday wọn a ní kí gbogbo àwọn ọmọ ìyá bọ́ta ọmọ kẹkẹ ò sí láyé mọ́ bọ́ọ̀lù wí afá yìí. Al-mautu la shakati fasayidu lahu. ìyá ń celebrate pé òun pẹ́ láyé àwọn ọmọ tó sì bí ò sí láyé mọ́ gbogbo wọn pátápátá ni o mo ní bò ní wọ́n ṣe jẹ́ ọlọmọ ọmọ ìwọ́n gan ọmọ ọmọ ìwọ́n gan àwọn ọmọ mi yín gan àwọn dáàdi yín gan wọ́n ní gbogbo wọn ti kú. Al-mautu la shakati fasayidu lahu. gbogbo ẹ̀yin afẹ̀rúgbàbùkún ẹ tètè múra kalẹ̀ kò sẹ́ni tí ó lè kàn inú ìdílé tó kàn náà mà láàárọ̀ yìí àbáyé tí òkú bá sì wà tí ẹ̀ ń wo lẹ́ báyìí gbogbo fíìmù tẹ́ ń wo lánàá yẹn gbogbo àtàgbára sálẹ̀ lórí Facebook pé torí tẹ́mi ń wo nǹkan ọ̀ṣọ́kì kódà bí tó fọ́ọ̀lì dé ìrọ̀rùn sùmọ́jú kì í ṣe pa alájọṣe o lórí Facebook yìí náà ni àmọ́ tí mò ń wo ń bẹ̀ pọ̀ mo ti gbé fóònù dání fóònù mò ń wo látàárọ̀ náà ni mo kàn ní ẹja àti ẹ̀tàn kámẹ́rà káti ẹ̀ fi ṣe wá sí fáwọn èèyàn náà. Al-mautu la shakati fasayidu lahu. ìwò pé wọ́n wá gbé arábìnrin kúrò nínú ilé yìí tó fa White House Ẹgbẹ̀rún Palace àwọn á ní fún ní yàrá kankan nínú ilé yẹn bí bíldì yẹn ṣe tó yẹn wọn ní fún yàrá kankan bẹ́ẹ̀ lẹ́yìn kùlé ẹja tiẹ̀ kọ́ yàrá kékeré kan sáré fún pálọ̀ rẹ̀ ẹja fún kò wá síbi tí ó gbà mọ́ àfinú lẹ̀ pẹ̀lú ooru burúkú tó ń mú yìí nítorí mu tí òkè ilẹ̀ ń gbóná tó báyìí wí tẹ̀lé mi àfáà yìí. Ohun tó kèlè ń gbóná tó báyìí. Òkè ilẹ̀. Ohun tó mú tí
tí ó ké ilẹ̀ tó fi ń gbóná tó báyìí. afáàyí bó nínú ilẹ̀ ṣe fẹ́ rí. bó nínú ilẹ̀ tá a fẹ́ bóyàn mọ́ bẹ́ẹ̀ báwo lẹ ti mọ̀ tí ó rí. tẹ́ ẹ bá tiẹ̀ ẹ̀rọ kankan ẹ̀rọ tínú lẹ̀ yẹn afáàyí. tí ẹ bá ti ẹ̀rọ kankan ẹ̀rọ túnú lẹ̀ nì. àlókè ilẹ̀ ń gbóná báyìí. àlókè ilẹ̀ oúnjẹ eruku ń gbóná báyìí. àti faṣọ sọ́run tí kì í bá ṣe pé èèyàn gbọ́dọ̀ jáde láì wọṣọ ni. àti faṣọ sọ́run tó bá ṣe ní pé èèyàn gbọ́dọ̀ jáde lówó wò láì wọṣọ. kọ́ máa sọ pé wèrè lè yẹn. kọ́ máa bá sọ wípé wèrè lé nìyẹn. ọ̀la aṣọ kan ṣòro wọn sí. aṣọ kan ṣòro wọn nísìn. ká tó wá sọ pé nù lẹ̀. ká tó wá sọ wípé nù lẹ̀ nì. ẹ tó sunú èsì níjẹta níjẹrin. ẹni tó sunú èsì níjẹta níjẹrin níjàrún níjẹfà. ní gbogbo last week ń bẹ lamẹ́ríkà United States of America ní gbogbo last week ń bẹ lamẹ́ríkà tí ń ṣe fídíò wọ white gbogbo tẹ́mi ń wò gbogbo ẹ̀ ní wò látànà bí wọ́n dàbí fíìmù bí ìgbà tó já sí pé aṣọ ara mi kan ló ṣẹlẹ̀ sí mi. limọ́tò la ṣàkàtì fásitì ìdúlàwò. gbogbo ẹ̀yin bá ṣe jẹ́ ṣe ní gbà wá sí mẹ́. ìnàlẹ́bí bá bẹ fèkèrè limọ́tò máa ṣe gbóòlò. gbogbo ẹ̀yin tẹ́ ń fi ìbànújẹ́ ẹnìkan ṣayọ̀ tí ẹ̀yin jẹ́ lára ìbànújẹ́ tó dé bá wọn kan tẹ́yin fi kó jọ ó lè ṣe fẹ́ bọ́lọ́n dáadáa. wákẹ́ báyìí wọ́n bẹ̀rẹ̀ ṣe ayẹ̀lú sóbìrì. ṣé ẹ lọ́rẹ̀ẹ́ tó kú rí ni tẹ́ẹ̀tì ẹ̀ lè fìgbà kan rántí pé ẹnìkan láti jọ wọn gbà kan kó mọ̀ sí láyé mọ̀ tó bá díjọ́ kan wọ́n máa sọ pé àwọn àmàrí mi náà máa. mina tọrọ bí yàrá àtẹ̀yìndì máa jí olú. tó máa fi ṣe fáwọn pé ìgbà tiẹ̀ jẹ́ ni wàláì màá rí pé mo bá tiẹ̀ jẹ́. mina tọrọ bí yàrá àtẹ̀yìndì máa jí olú. afáàyí. wàkẹ́ báyìí wọ́n bẹ̀rẹ̀ ṣe ayẹ̀lú sóbìrì. níjọ́ tí wọ́n bi Azrailu léèrè wọ́n ní ìwọ Azrailu kí ló pa ó lẹ́kún rí ó ní bakaytu marratan wahida ó ló ń sunkún lẹ́ẹ̀kan ṣo kí ló mọ̀ wí àfáà yìí. ó ló ń sunkún lẹ́ẹ̀kan ṣo. kí ilà wa máa yòbù kíkà wọ́n bi léèrè wọ́n ní kí ló pa ó lẹ́kún yìí. wọ́n wá bi léèrè wọ́n ní kí ló pa á lẹ́kún. àfáà yìí. wọ́n wá bi léèrè wọ́n ní kí ló ń pa ọ́ lẹ́kún tó yìí. oníjọ́ tọ́lọ́ ni lọ pa arábìnrin kan ni. ó ní ọjọ́ tọ́lọ́ sọ fún un pé kó lọ pa arábìnrin kan ni. àsìkò rẹ̀ ló tó. àsìkò rẹ̀ ló tó. bí ti egbin ọ̀run ṣe tó yẹn. bí ti egbin ọ̀run ṣe tó ni. Allah akbar. àlìmọ́tò la ṣàkàtì fásitì ìdúlàwò. tó jẹ́ sí pé ìjọ́ téèyàn bá ti kú ni gbogbo nǹkan rẹ̀ ó kú tẹ̀lé tó bá fi mú téèyàn kú kárí ó kú tẹ̀lé ni. àlìmọ́tò la ṣàkàtì fásitì ìdúlàwò. tí kì í bá ṣe ìfẹ́ ọlọ́run àtàánú ọlọ́run kẹ́ tó lè rẹ̀ tó kú tí nǹkan rẹ̀ ò ní tí ò ní yingin díẹ̀ àfàwọn kọ̀ọ̀kan nú èèyàn kò kọ́mà púpọ̀ àfáà yìí. àlìmọ́tò la ṣàkàtì fásitì ìdúlàwò. wọ́n bi Azrailu léèrè ó ní ọlọ́run ní lọ pa arábìnrin kan ni ó níbi tí mo ka arábìnrin náà mọ́ mo bá a nínú gbó lóhùn nìkan filghaba ọlọ́rẹ̀ ṣẹ́gi lóko igi ní máa ta inú oko wa ló lọ ṣẹ́gi ibẹ̀ lásìkò rẹ̀ ka mọ́ àdéhùn ọlọ́run sì ní tásìkò bá ti tó kò gbọdọ̀ lé ìṣẹ́jú àyà kan la yastakhiruna minhu sa'atan wala yastaqdimun ó ní mo wá ka mọ́ bẹ́ẹ̀ àsìkò yẹn wá ń lùbọ̀ díẹ̀ ó wá inú gbó yẹn náà ni ọmọ bá abáwọ̀kọ́ mi inú gbó náà ni ń rọbí lọ́wọ́. inú gbòǹdì náà ló ti ń rọbí lọ́wọ́ nínú ọmọ mu. lọmọ yẹn mú un. lọmọ yìí mú. lílóṣo tí ó lóṣo báyìí wàhálà jà tí fùlù tù. bẹ́ẹ̀ náà ni ọmọ kékeré kan jáde lójú ara rẹ̀. kékeré kankan ìmọ̀ kéré náà ni gbogbo wọn náà ti kéré rí ọmọ náà ni ọmọ náà jáde lára rẹ̀.
bọ́mọ ti jáde bọ́mọ ti jáde ó bá di wẹ́ẹ̀ lọ́mọ ní bẹ̀rẹ̀ sí sunkún. ìyá fẹ́ nà ọmú sí ọmọ ìyá fẹ́ fún ọmọ rẹ̀ lóyàn. òǹgbẹ burúkú náà ń gbẹ ìyá òǹgbẹ burúkú náà wá ń gbẹ ìyá rẹ̀. la ahadan yarhamuha wala ahadan yu'akkiruha kò sì sẹ́ni kankan bẹ́ẹ̀. kò sẹ́ni kankan bẹ́ẹ̀ kò sẹ́ni kankan tí ó sì ràn lọ́wọ́. àṣàyẹ́lú ní ìmísà ń wo àsìkò ń tèmi. àṣàyẹ́lú sọ pé òun sáà ń wo àsìkò tó ń mu. gbogbo àsìkò tó fi ń bímọ yìí tó ń wá omi yìí ó ti kù bí ìṣẹ́jú méjì péré. ó ti kù bí ìṣẹ́jú méjì péré. mo ṣáà ń wù torí mi ò gbọdọ̀ pa láì ṣe pásìkò rẹ tó. torí mi ò gbọdọ̀ pa lẹ́sìn pásìkò rẹ tó. èyí sì gbọdọ̀ fi àsìkò kún àsìkò rẹ. èyí sì gbọdọ̀ fi àsìkò kún àsìkò rẹ. ó kàn dìde lẹ́ẹ̀kan náà. ó kàn dìde lẹ́ẹ̀kan náà ni. ó wá fọmọ ń lẹ̀ sílẹ̀ lẹ́mẹ̀. ó wá fọmọ nílẹ̀ sílẹ̀ lẹ̀. ó wá ń pariwo òǹgbẹ o òǹgbẹ o. ó wá ń pariwo òǹgbẹ òǹgbẹ mi. ó wá rìn lọ. ó wá rìn lọ. ó wá rìn lọ. ó wá rìn lọ. ata wajadati naharan sọ̀híran tó fi wá rí akérèmọdò kékeré kan lẹ́yìn. títí tó fi wá rí akérèmọdò kékeré kan tí ń ṣọlọ tí ń ṣọpọ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. inú ẹ̀ kan dùn ní. inú ẹ̀ kan dùn ní. waqalat ya lalhadhi ọlọ́run ma ṣeun. ìwọ ọlọ́run ọba ma ṣeun. ó kà tí ọwọ́ bọnú mi. ó kàn tí ọwọ́ bọnú mi nìní. ó gbé sẹ́nu báyìí. ó gbé sẹ́nu. lẹ́ẹ̀kínní. lẹ́ẹ̀kínní. lẹ́ẹ̀kejì. lẹ́ẹ̀kejì. lẹ́ẹ̀kẹta. lẹ́ẹ̀kẹta. ọkàn rẹ̀ balẹ̀. ọkàn rẹ̀ wá balẹ̀ ara rẹ̀ wálẹ̀. yípadà tí ó yípadà báyìí. yípadà tí ó yípadà. kó ń lọ rí bọ́mọ lábẹ́ igi. pé kó ń lọ rí bọ́mọ tó ń lábẹ́ igi. àsìkò tó tọ́nù padà yẹn báyìí. àsìkò tó tọ́nù padà nì. hana waqtuha. àsìkò rẹ̀ kà pé. gẹ́gẹ́ pé lẹ́ẹ̀kan náà ní gẹ́gẹ́. mo kà bá síbẹ̀ yẹn náà ni. mo kàn pa síbẹ̀ ní náà ni. ó yí wo ọmọ rẹ̀ lọ́ọ̀kan báyìí. ó wá ń wo ọmọ rẹ̀ lẹ́ẹ̀kan báyìí. ǹjẹ́ ó débi tọ́mọ ẹ̀ wà tí mo ti pa. ǹjẹ́ ó débi tí ọmọ rẹ̀ wà tí mo ti fi gbẹ̀mí rẹ̀. mo kà gbẹ̀mí ẹ̀ tèmi ni. mo kàn gbẹ̀mí rẹ̀ tèmi ni. èmi kàn kú lọ́dọ̀ ẹ̀ ni. èmi kàn kú lọ́dọ̀ rẹ̀ ni. bí mo ṣe wá ń kọjá. bí mo ti wá ń kọjá lọ. lára ọmọ yẹn. lára ọmọ nì. mo kàn rí ọmọ yẹn tó ń sunkún tó ń pariwo. kò rí ọmọ nì tó ń sunkún tó ń pariwo ni. iṣẹ́ tèmi dẹ̀ kọ́ nìyẹn o. iṣẹ́ tèmi kọ́nu nì. mo kàn kọjá lára ọmọ. mo kàn kọjá lára ọmọ ni. àzáyẹ̀lú ní omi sì jábọ́ lójú pé á. àṣàlẹ́ yóò ní oníjáwé lójú tòun bó ṣe jẹ́ ikú tó ń pààyàn tó. ọmọ nílẹ̀ rí yóò ká fìlò hàdà ló wálẹ̀ ta ni ó tọ́jú ọmọ yìí nínú gbó yìí. ta ni ó tọ́jú ọmọ yìí nínú igbó yìí ta ni ó ṣe kẹ́ rẹ̀. ta ló fẹ́ ṣé kìnìún ò ní jẹ báyìí. ṣé kìnìún àbẹ́kùn ní jẹ́ báyìí. tó mo yà tètè kó mẹ́tẹ̀. mo yà tètè kó mẹ́tẹ̀ mi. torí pé bí mo ti payá yẹn. torí bí mo ti payá ni. àsìkò ẹlòmíì ti tó. àsìkò ẹlòmíì ti tó. tẹlòmíì 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 ti tó. tí mo tún fẹ́ lọ pa. àṣàlù ní every second ló máa ń pa yẹn. bọ́lú bí afa yìí alimọ́tù. alimọ́tù la ṣàkàtì fàṣẹyìn dùnàhó. kéèyàn wá dànkan ní ẹlẹ́ ó sì gbọ̀nà ọ̀run lọ bẹ́ẹ̀ tí iṣẹ́ ìrìn àjò pé ó lọ tírìtì ara rẹ̀ kì í ṣe pé wà nulẹ̀ wọ́n wò ó lójú pé tọ́ ó ṣe ó ń response díẹ̀díẹ̀ sí treatment ẹjẹ́ máa wọ́wọ́ tí o bá ti yanjú ẹjẹ́ fly out to àlẹ́àlìkùwá ìlú tí ó ti gba treatment tó gbádùn náà ló ti dé ọlọ́run ní padà wálé ẹ̀yà wa kù àsìkò rẹ̀ ti tó ilẹ̀ ó gbà á tó bá sì ti gbà á ọlọ́run ti ń dára mí lọ́wọ́lọ́wọ́ báyìí dèdé àdúgbò ní Ifọ̀ yẹn náà Ifọ̀ ní àdúgbò ìyá yìí ní Alámẹ̀dá bus stop Ẹ̀gbìọ̀n ministry ọlọ́run gbà láàyè bẹ́ẹ̀ ó bu háyà gan bádùgbò ń ṣe tó tí wọ́n mọ̀ pé ṣẹ̀mọ̀ bá máa jura wọn lọ láyé àwọn èèyàn kan bẹ èèyàn yàrá ni wọ́n wí tẹ̀lé mi àfáà yìí. àwọn èèyàn kan bẹ èèyàn yàrá ni wọ́n. gbogbo mímọ̀ wọn àti mímọ̀ wọn àti mímọ̀ wọn kò ní ju yàrá lọ. gbogbo mímọ̀ wọn àti mímọ̀ wọn eléyìí ló lè kọjá nù yàrá. àwọn kan sì ń bẹ èèyàn street ni wọ́n tí nǹkan kan bá ṣe wọ́n gbogbo street ó gbọ́. àwọn kan bẹ èèyàn àdúgbò ni wọ́n àwọn kan bẹ èèyàn ìlú ni wọ́n àwọn kan bẹ ẹni ayé ni wọ́n àwọn ti fẹ́ dra ẹni ayé ni bí ikú Abíọ́lá káwọn ọmọ Abíọ́lá wá ní àwálà lòkú àwọn èèyàn mọ̀ ní iṣẹ́ gbádùn ṣá eku eléyìí ti kọjá òkú àwálà ní
ẹ̀yin lẹ́ni kíni Wáyé. à ń sọ òkú ayé eléyìí tó lọ yìí náà òkú ìlú ni ẹni táyé dámà ni tóun ti bẹ́ẹ̀ náà ìyẹn ò ní kí wọ́n má bímọ tó márùn ládùúgbò yẹn léni ní gbogbo access yẹn táwọn tó kíra wọn kó ewu ọmọ dèdè ìjọ tí wọ́n bá ń rántí ìjọ mẹ́jọ eléyìí àwọn kó máa ṣe kó máa jọ náà. الموت لا شك فاستعيد له. kì í ṣe bá ń ṣẹfẹ̀ o àpàlọ́ o afẹ́ kí kó wọ́n sí trite ni o ká kú yẹn a ti mọ̀ pé dandan ni àmọ́ ká má kú ní problem kí mo wí àfa yìí. ká kú ni dandan ni àmọ́ ká má kú náà ní problem. ẹlòmíì kú yányán. ẹlòmíì kú yányán náà ni. ẹlòmíì kú pátápátá. ẹlòmíì kú pátápátá. ìwọ tó ń fi kú yọ̀yàn ń bolo mọ̀ tó fẹ́ kú sí. ìwọ tó ń fi kú yọ̀yàn ń bolo mọ̀ tó fẹ́ kú sí. irú kú olùmọ̀ tí ó pa ọ́. irú kú olùmọ̀ tí ó pa ọ́. ìjọ olùmọ̀ tó fẹ́ kú. ọjọ́ olùmọ̀ tó fẹ́ kú. oṣù olùmọ̀ tí ó jẹ́. oṣù olùmọ̀ tí ó jẹ́. ọdún olùmọ̀ tí ó jẹ́. ọdún wo náà ló wá mọ̀ tí ó jẹ́. ọ̀sẹ̀ olùmọ̀ tí ó jẹ́. ọ̀sẹ̀ olùmọ̀ tí ó jẹ́. oṣù olùmọ̀ tí ó jẹ́. oṣù olùmọ̀ tí ó jẹ́. àárọ̀ ni àbọ̀sán àbálẹ́. àárọ̀ ni àbọ̀sán àbálẹ́. ṣénu ilé ni àbíta. ṣénu ilé ni àbíta. kò fọ́ ni o. kò fọ́ ni. ajá ni ó jókòó ẹlòmíì. ajá náà ni ó jókòó ẹlòmíì. kì í ṣèpè. kì í ṣèpè. bàtà àti mọjọ́ tá a dé yẹn la gbọ́ torí pé àfààní yìí. nígbà tá a ti mọjọ́ tá a dé nì náà. ẹjọ́ tá a lọ yẹn náà ìgò lè yé wa. ọjọ́ tá a padà nì náà kò lè yé wa. الموت لا شك فاستعيد له. ìwọ sì wà lẹ́nu ẹ̀ náà níbi kó máa ba nǹkan oníkàjẹ́ yẹn ọwọ́ bàjẹ́ tán ó ṣojú fúrú àfààní ó dijọ́ tó o bá dálẹ̀ tó o lè tún ṣàmọ́. ó dọjọ́ tó bá dálẹ̀ tó ní tún ṣàmọ́ tó lè rí kójọ mọ́. àṣàrà ìlú. ẹ kàn rò pé ó kàn kéré bẹ́ẹ̀ ni. ẹ kàn rò pé kó kéré bẹ́ẹ̀ náà ni. torí tí wọ́n bá ní ikú. torí tí wọ́n bá ní ikú. aráàfin mẹ́ta lẹ́tà mẹ́ta náà ni. aráàfin mẹ́ta lẹ́tà mẹ́ta náà ni. nítorí pé kò gùn ni wọ́n ṣe mọ̀ kó ṣe kí ni àbá yìí. ní oṣù mọ̀ wípé ó gùn. torí lẹ́tà yẹn kéré. torí pé lẹ́tà ní kéré náà ni òṣèré jẹ́ kó mọ̀ wípé nǹkan tó kù wáyà ní ikú. ṣé kọ́kọ́rọ́ mọ́tò wa ṣẹgbẹ́ mọ́tò ni. ṣé kọ́kọ́rọ́ mọ́tò wa ń ṣẹgbẹ́ mọ́tò ni. bí kọ́kọ́rọ́ mọ́tò ṣe kéré tóun ó tún tóbi ju mọ́tò lọ. bí kọ́kọ́rọ́ mọ́tò ó ti kéré tóun ó ti ju mọ́tò lọ. bátìrì mọ́tò ju ẹ́ńjìn mọ́tò lọ. bátìrì mọ́tò ó ju ẹ́ńjìnì mọ́tò lọ. fuel pump ṣàǹfààní ju petrol lọ. fuel pump ó ṣàǹfààní ju petrol lọ. táyà tó lè gbé gbogbo bọ́dì mọ́tò rìn ó tún ṣàgbá mọ́tò. táyà tó lè gbé gbogbo bọ́dì mọ́tò rìn ó ṣàgbá mọ́tò. ṣé tí wọ́n á sọ pé ikú ló wá rò pé ó ti tán síbẹ̀. wọ́n bá sọ pé ikú ló wá rò pé ó ti tán síbẹ̀. àfáà yìí. الموت لا شك فاستعيد له. Allahu Akbar. إن اللبيب بالذكر الموت مشغول. Allahu Akbar. إن اللبيب بالذكر الموت مشغول. ẹ jáwọ́ níbi gbogbo tẹ́ ẹ máa ń ṣe tó kù díẹ̀ káàtó ọlọ́run yóò bí kó wá léèrè ẹ̀yin àjẹ́ gbogbo tẹ́ ẹ jẹ yẹn ẹ pọ̀ o ẹ pọ̀ o gbogbo tẹ́ni ẹlẹ́ni tó jẹ yẹn tó dàsíkò tiẹ̀ tí wọn náà fẹ́ fi tiẹ̀ rẹ̀ sórí ire wà ń bẹ̀ ni kó máa jẹ nǹkan ní tútù. واعلم بأنك موقوف على قدمي. àfáà yìí. يوم الحساب ترى ما يفعل الله. tí àṣà mọ bó ti rí lára ni jẹ́njú ẹ̀ fún àfáà yìí bíi ká gbé epo gbóná kaná ká wá mú ẹyẹlé àbẹ́dìyẹ lóye ká wá jù sínú ẹ̀ tí ara rẹ̀ bá kọ́kọ́ kan epo yẹn báyìí yóò fò jáde lójijì torí ibi tó wọ̀ yẹn gẹ̀ríb yóò ṣàjòjì sí pé ibo náà jù mí sí tó bá wá fò jáde lákọ̀ọ́kọ́
ó lè takò nínú agbada yẹn tí wọ́n bá tún wá tún jù sí yóò tún jà fitafita yóò tún fífò rẹ̀ kò lè tó ta kọ́kọ́ tí wọ́n bá tún wá tún jù sí agbára rẹ̀ ó máa dínkù díẹ̀díẹ̀ títí tí òfin ní lágbára kankan tí ó fi jà kó nà agbada mọ́ ń bọ̀ bẹ́ẹ̀ náà lẹ̀mí tí ó bá jáde lára ìmọ̀ jáde pẹ̀lú fọ́ọ̀sì ni olófin já sí pé tí ẹ̀mí bá jáde lára yẹn kò sí ọgbọ́n náà àfi àwọn àyànfẹ́ Ọlọ́run ó sì kéré bẹ́ẹ̀ ìgbẹ́ aha ẹlòmíì nídìí kì í ṣe nọ́mà ìgbẹ́ téèyàn máa ń yà yẹn o kì í ṣègbẹ́ tí ń bẹ ní ojú fọ̀rọ̀ ní aṣọ kì í ṣègbẹ́ pé tó jẹ́ ló yà kò ní kọ́lọ̀ rẹ̀ kò ṣe describe torí inú májẹ̀mú ẹni tó bá wọlé tó kú àwa tá a máa wẹ̀ fún kù tá a bá ti wọlé gbogbo tá a bá ní lára òkú àgbọ̀dọ̀ sọ fẹ́ dàkà. Allah. ẹni tó bá sọ tó yẹ pé nítorí ló sọ yẹn ojú rẹ̀ lè má bà kalẹ̀ àbí kẹ́nu ẹ̀ padà wọ̀ àbí kọ́ ló ń gba ohùn lẹ́nu ẹ̀ torí àṣírí tiẹ̀ lórí yẹn pé ṣé bí ẹ̀mí ti máa jáde lára torí pé ó jáde ní gbígbóná ni Yorùbá ní gbígbóná la jókòó ọ̀pọ̀lọ́ yóò wá jáde bẹ́ẹ̀ kò ní jọ green kò ní jọ blue kò ní ní kọ́lọ̀ kankan kò ṣe é describe pé bó lílì ṣe rí ó sì gbọ́dọ̀ sọ. àgbà omi gbóná nímú ẹlòmíì yóò sì jáde omi jọ pé tó wọ́n yín bá kàn ó lè jó ọ lọ́wọ́ tẹ́wò pé lára náà ló ti jáde àwọn ẹlòmíì ayọ la ilaha illallah yóò yọ tó ọwọ́ lẹ́fọ̀ọ́ ọ̀gbìn ṣé ahọ́n gùn tó báyìí àṣẹnu làwọn ti wá wí tẹ̀lé mi àfáà yìí. àṣẹnu ni ahọ́n ti wá. ha Allahu akbar kabira fìtínà tí èèyàn máa ń rí kéèyàn tó kú òun tún ju kú lọ o òun ju ikú lọ dáadáa ẹ wá wo iye tó ti kú ẹ tún wo iye ẹ wo ẹni tí ẹ bí ẹ tún lùsì báyìí ẹ wo ẹni tí àwọn tó bí náà tún lùsì pé tí wọn lè rú ẹ mọ́ ẹ gbàgbé ẹ ògo kì í pé méjì nínú ẹbí sọ bẹ́ẹ̀. ògo kì í pé méjì nínú ẹbí. ó sì wí dáadáa báwọn. ògo kì í pé méjì nínú ẹbí. bí òṣùpá ò ṣe gbọdọ̀ pé méjì. bí òṣùpá ò gbọdọ̀ ṣe pé méjì. òun ló fi já sí pé gbogbo ẹ tẹ bá ti rí lólógo nínú ẹ bí ẹ tètè káràmásìkì ẹ o. gbogbo ẹ tẹ bá ti rí lólógo nínú ẹ bí ẹ tètè falẹ̀ mọ́ ẹ tètè káràmásìkì rẹ̀. ẹyọ kan náà ni wọ́n máa fún yàn. ẹyọ kan náà ló máa yànda fún yàn. irú Tinubu ò ní pé méjì lẹbi ẹ kò tiẹ̀ possible. irú Tinubu òun ò ní pé méjì nínú ẹbí rẹ̀ kò ṣeé ṣe. àbí ẹ lè lówó. ẹ̀wọ̀n bí ẹ lè léwó. wọ́n lè lọ́lá o. wọ́n lè lọ́lá. àmọ́ pé wọ́n dàbí bó ṣe dà yẹn. àmọ́ pé wọ́n dàbí bó ti rí nì. mustahil. kò possible. kò rọrùn. ẹmúrú Abíọ́lá wà nínú ẹbí ẹ náà. ẹmúrú Abíọ́lá wà nínú ẹbí rẹ̀. àwọn ọmọ rẹ̀ ṣáwà láyé. àwọn ọmọ rẹ̀ ń bẹ láyé. wọ́n sì ń ṣe dáadáa. wọ́n sì ń ṣe dáadáa. ọlá wọn ò ní bàjẹ́. ọlá wọn ò ní bàjẹ́. àmọ́ wọn lè tó bàbá wọn. àmọ́ wọn lè tó bàbá wọn. bẹ́ẹ̀ ni ògo. bẹ́ẹ̀ náà ni ògo ti rí. tí ẹ bá ti bínú tẹ ẹ bá lu ògo yín pa gbogbo ẹ ti kó bá generation bíi mẹ́wàá tí ń bọ̀ lẹ́yìn torí pé mẹ́wàá mẹ́wàá àfáàyè sọ bẹ́ẹ̀. ẹ̀mẹ́wàá. tí ń jẹ́ sẹ́ńtúrì kọ̀ọ̀kan. tí ń jẹ́ sẹ́ńtúrì kọ̀ọ̀kan. ni wọ́n máa ń fún fámìlì kọ̀ọ̀kan ní fọ́mátì kọ̀ọ̀kan. ni wọ́n máa ń fún fámìlì kọ̀ọ̀kan náà ní fọ́mátì kọ̀ọ̀kan. 100 years yóò ti kọjá lórí ẹ̀. 100 years yóò ti kọjá lórí rẹ̀. kódà lójú ọ̀nà jẹ́ àfa àmújá dídú dín sẹ́ńtúrì kan náà ni wọ́n wá. sẹ́ńtúrì kan náà ni wọ́n máa wá. Mọ̀lánà Sheikh Usman fún fódìò lẹ́yìn bíi 100 ọdún ni Mọ̀lánà Sheikh Alamọ́ṣẹ́ dé. mọ̀já dídú dín nìyẹn kò gbọ́dọ̀ pé méjì ní asúrù kan náà. àfa yìí wọn bá ká sọ yín náà tó alimọ́tù la shakka. alimọ́tù la shakka tí fàṣẹ ìdúnlàmú. tó yá pé tó bá wọlé tó yàn báyìí ẹ mọ bí tí wọ́n ṣe yàn ni ó lè gbé yàn látòrí bẹ́ẹ̀dì atẹ́gùn ni n tó wà lára rẹ tó fi ń jẹ́ ìwọ gángan tó máa ní wọ kì í ṣe bọ́dì yẹn soul
tí dọ́tọ̀ bá la gbogbo onú báyìí wọ̀n nírí kò sínú ẹ̀jẹ̀ tẹ̀lé mi àbá yìí kò sí nínú ẹ̀jẹ̀ kò sínú omi kò sí nínú omi kò sínú fún kò sí nínú fún kò sí lágbárí kò sí lágbárí kò sí lójú kò sí lójú kò sí nímú kò sí nímú kò sí lẹ́sẹ̀ kò sí lẹ́sẹ̀ kò sínú egun kò sínú egun kò sínú iṣan kò sí nínú iṣan òyìnbó ò rí òyìnbó ò rí rí wọn kò ṣeé rí kò ṣeé rí yasalunaka ani ruh kuli ruhu min amri rabbi torchlight Ọlọ́run ni torchlight Ọlọ́run ni tó bá ti tàn sára kankan yẹn máa ṣe mí ni tó bá tán sára kankan ní wọn ṣẹ̀mí ni tó bá sì fẹ́ ọ̀fù ẹ̀ náà kí ni yẹn ti tó bá sì fẹ́ pa náà kí ni ti lọ ni kò tún wá mọ́. kò tún wá mọ́. àfáà yìí. al-mawtu la shakka tí bá sẹ́yìn lula yóò wá kọ́kọ́ mú orí ẹlòmí yóò fọ mọ́ ògiri gbà kọ́bọ̀ tí yóò ti kọ́kọ́ lálà sí ẹ̀ ìyẹn ní máa ń fa ìgbẹ́ gbóná àti ìtọ̀ gbóná àtomi gbóná torí pé ibi tó já sí lójijì yẹn pé orí bẹ́ẹ̀dì mi mo wà mo ń gbádùn lọ́wọ́ ní iṣẹ́ mọ̀ yóò kà kí gírì lẹ́kẹ̀ẹ́ náà yóò kọ́kọ́ lálà sí ẹ̀ dé ọlọ́run dákun abẹ́ ọ́ dákun ṣe sùúrù. ọlọ́run dákun abẹ́ ọ́ ṣe sùúrù. ẹnìkan tí àbúrò rẹ̀ kúnjó ni. ẹnìkan tí àbúrò rẹ̀ lọ́njọ́ ní sọ́dọ̀ ọlọ́run. àwọn yẹn wá lọ kí. àwọn yẹn wá lọ rè kílé. wọ́n bá ti ń sunkún. àwọn bá ti ń sunkún ni. wọ́n ń ṣe wáàsí fún pé ẹja fi gbogbo ẹ̀ fọlọ́hún. àwọn ṣe wáàsí fún pé ẹ gbà fọlọ́hún náà ni ẹ fi gbogbo ẹlẹ́ fọlọ́hún náà ni ọlọ́run ọba tó ń dára. ó ní mo ti ṣe wáàsí fúnra mi kẹ́ tó ṣe wáàsí fún mi. ó ní kẹ́ tó ṣe wáàsí mo ti ṣe wáàsí fún ara mi o. èmi náà mọ̀ pé ọlọ́run ló ní gbogbo ẹ̀. òun lọ́mọ ọlọ́run ló ní gbogbo ẹ̀. àmọ́ ipò tábúrò mi wà nù sàárè. àwọn ipò tábúrò ń bẹ́nu sàárè yìí. ipò yẹn ò dáa. ipò yẹn ò dáa. wọ́n ní sẹ́yìn dénú sàárè yìí ni. ṣe é débẹ̀ rí ní èrè. ó ní mi ó ní bẹ́ẹ̀ ni. ó ní bẹ́ẹ̀ ni òun dénú sàárè rí. jẹ́ jáwó. ẹ jáwó. oníjọ́ táwọn sin àbúrò ń tán tí àwọn dà fánà rẹ̀. táwọn da ẹ̀pẹ̀ bó. táwọn sin bó ti yẹ káwọn sin. wọ́n kó pákó lé lórí àtẹ́wé tútù àti ẹ̀pẹ̀ amọ̀ tó fi mọ́. falama ń sọ́ra fanáṣu. bàtàwọn èèyàn padà sílé wọn lẹ́gbọ̀dì lọ díẹ̀. èmi wá ṣẹ́kù létí sáré yẹn. òun wá dúró létí sáré nì. gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n. gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n. má jẹ́ fi ilẹ̀ báyìí. má jẹ́ fi ilẹ̀ báyìí. ni wọ́n á tún gbogbo etí sáré yẹn ṣe díẹ̀díẹ̀. ni wọ́n á kó ẹ̀pẹ́ sí sáré nì sókè dáadáa ń tún gbogbo rẹ̀ ṣe ń gbá ẹ̀pẹ́ níjọ́. ẹni tá a jọ sùn ní ìjẹta tí ò sí mọ́ lónìí. ẹni tá a jọ sùn níjẹta tó dé ní tàṣíwáàtì. ọlá àárò rẹ̀ wá ń sọ mí. àárò ni wọ́n sọ ìṣó ẹ̀gbọ́n rẹ̀. ṣó ti lọ náà nù. ó ti lọ náà nù. ó ní láàárín ìgbà tó ń tún etí sáré ṣe wọ́n asma'u sawtan fi dakhil al-qabri. olóhùn kan gbọ́ ohùn náà tó láti inú sàárè jìkùjìkù sàárè lọ́hùn gbá irú ohun wọlé léyìí. tí ohun yẹn pariwo pé ankizuni billahi aleikum ankizuni ẹ jọ̀ọ́ ẹ dákun fọlọ́nbẹ yẹn gbà mí. ohun ni kí ni sọ ń ké pé ẹ jọ̀ọ́ mo fọlọ́hùn bẹ̀yìn ẹ dákun ẹ jọ̀ọ́ ibi tí mo ti bára mi yìí mo tó ṣẹlẹ̀ sí mi yìí kò ní bára kó o. olóhùn kan sáré ni. òun bá sáré ìyẹn ẹ̀gbọ́n. bóun ti fẹ́ máa sá lọ ó wá dàbí ìgbà tó yẹ sí pé wọ́n gbé microphone sí òun létí bí ohun yẹn ṣe ń sọ̀rọ̀ ọ̀nù sáré etí òun gangan ló ti ń dún pé ṣé inú tún wá fi mí lẹ̀ ni. ni wọ́n ń gbọ́ òun ní kíkan gbà á ṣé wọn ló tún wá lọ ní àǹtí mi bọ̀dá mi ẹ̀gbọ́n mi. kò yẹ kẹ́yìn lọ ẹ dákun ẹ padà ẹ ṣàánú. àjọsùn jẹta mọ́jẹrin ni kí ló wá dé dá sáfún mi bá ní. ó ní tó wá jẹ́ kí n padà sẹ́yìn nù. òun wá padà. ó ní mo ti padà sẹ́yìn. ibo lohun yìí ti ń wá mo bá mú ṣọ́fẹ̀ mo bá ń gbá gbogbo yẹn. ló bá mú ṣọ́fẹ̀ ló bẹ̀ sí ẹ̀pẹ̀ kó lórí sàárè nì. nígbà tó ń gbẹ́ ẹ̀pẹ̀ tán òun ti gbọ́mọ yá wọn tí wọ́n ti dá a jókòó ẹni tá a sin ní nọ́mánọ́má patísìkù. tá a bẹ̀bẹ̀ rẹ̀ lélẹ̀ sára pákó. wọ́n ti gba gbogbo aṣọ ara rẹ̀. wọ́n ti gba aṣọ ara rẹ̀ ní mẹ́wò ọmọlúwàbí. wọ́n á dá a jókòó. wọ́n á dá a jókòó. ó lè mọ̀ tí mo wá rí ni pé ẹni tá a sin yìí àbúrò èèyàn tó pupa tó mọ́ rárá dání. àkọ́kọ́ náà ó ti dúdú lẹ́ẹ̀kan náà kò tí ì ju wákàtí kan lọ tá a sin o. ó ti dúdú wá bíbà.
ó ní kò tí ì ju wákàtí kan lọ ó wá ti dúdú kì í wá ṣe dúdú lásán o kì í ṣe pọ́n fẹ́ ìdúkọ̀ yẹn lára o ó ti jóná. dúdú kí náà rà yàn fẹ́rẹ́fẹ́ kó má pa á kó kàn rà á. ọlọ́run wá ń fohùn sí lẹ́nu gbogbo ara rẹ̀ ti sè. ọlọ́run wá ní wọn sọ̀rọ̀. wọ́n wá wà fi olùkì yìí túkún mìíràn náà. àwọn agbé chain kan sí lọ́rùn orí pàǹpà lọ́rùn ẹ̀ pàǹpà orí rògbòdò wọ́n wá gbé sí lọ́rùn tó jẹ́ láti inú náà. ẹ̀yin onípàǹpà. onípàǹpà orí pàǹpà. pàǹpà. tó o bá rí pàǹpà tó ju pàǹpà lọ ẹ̀rù ó ba pàǹpà rẹ ó gbé pamọ́. ó dáa kéèyàn tọ́jú ara ẹ̀ láyé o. tọ́jú ara rẹ ló pàǹpà tó hùn ẹ́ ló pàǹpà 10 million pàǹpà 10 million ó dáa ẹ̀ṣọ́ ni. ẹ̀ṣọ́ ni kò sí tó burú ní kéèyàn gbádùn ayé ẹ̀. kò burú ní kó gbé pàǹpà sọ́run. àmẹ́jà rántí ijọ́ kan tí kinní yẹn náà ní wúlò mọ́. àmẹ́jà rántí ijọ́ kan jáde gbé pàǹpà tó gbé sọ́run ni kò ní wúlò mọ́ pàǹpà tí wọ́n padà gbé sí ẹ lọ́rùn pàǹpà nu náà ni. arákùnrin kan ọlọ́mọba fọ̀rún kẹ́ ẹ ní Ìkọ̀tún lọ́dún náà wọ́n pe arákùnrin náà ní Gòbé. bàtàlájú wa Gòbé tí wọ́n jáde láyé nílùú Ìkọ̀tún. ẹni mímọ̀ dáadáa ni. ẹni mímọ̀ dáadáa láti Gòbé. àjọmọ́ pàdé lọ́mọ́lé pẹ̀lú Alhaji wa Mustapha Líláfi Alhaji wa Sẹ̀mí Whitey afábọ̀rọ̀ kìíní gbogbo wa ó nífẹ̀ẹ́ Alhaji Pasuma àkókò ẹni tá a wí. onífẹ́ Alhaji Pasuma àjíwọ́lá púpọ̀ Alhaji Gòbé tá a sọ yìí. kò sí ọmọ náà ní gbogbo Ìkọ̀tún. kò sọmọ náà ní Ìkọ̀tún o. Márúwá. o fẹ́ bẹ́ẹ̀ ni. kí mo fẹ́ ló ń bẹ mo fẹ́ ká gbọ́ wá sí ni always tẹ́ bá ti rí ẹ rí pàǹpàtà sọ yìí lọ́rùn ẹ̀. ẹ rí pàǹpà ẹ rí régèdè ẹ rí ṣègèdè lọ́rùn ẹ̀. ẹni tó bá mọ dáadáa always with. always pàǹpà ni. àti lọ́wọ́ àti lọ́rùn. àtọwọ́ àtọrùn pàǹpà ò rí pàǹpà. tí wọ́n mo fẹ́ ká ló ń bẹ ní pé ìjọ tó wá jáde láyé bóyá 2016 àbí 2015 ni ọ̀rọ̀ tí mo fẹ́ sọ. àwa ń bẹ̀ àjọsìn ni kó dà ó ti dòkú ọ̀run lónìí ọlọ́mọba kẹ èmi ni mo ṣe tẹ̀lékìn bàbá wa Líláfi àwọn sọ́nlárọ́wá èmi ń tún ní Yorùbá lálẹ́ ẹjọ́ náà adúró látàárọ̀ bí wọ́n ti wá gbé dé lójijì báyìí wá sí mi kankan lọ bí pé kí ni ọrùn yẹn dà. àpàdà ẹni tó ní di pàǹpà ó ti fọ́ pàǹpà tó mọ iye pàǹpà tó àbá mọ tà á. níjọ́ tó ti wọlé yẹn ibi tí ó máa gbé lóde òkú jáde mọ́ bẹ́ẹ̀. kò lè jáde mọ́ o pàǹpà sí ewúro bẹ́ẹ̀ mọ́. ọlọ́mọba àfọ̀rún kẹ ọlọ́mọba àfọ̀rún kẹ wọn. àti gbogbo àwọn tí wọ́n ti kú. àtúntò àwọn tí wọ́n ti kú. kámáyà káàkiri. àwọn káàkiri. àti délẹ̀. ó wá ní wọ́n á ti fi ṣéènì ṣé ẹ̀wọ̀n lẹ́ máa pè ní àbí àwọn. ẹ̀wọ̀n. àwọn kọ́. àwọn ni tí wọ́n máa ń jù sómi tó fi mẹ́ja. ẹ̀wọ̀n òun ni ṣéènì. ẹ̀wọ̀n ní ṣéènì wọ́n á ti so mọ́ lọ́rùn wọ́n á so mọ́ lẹ́sẹ̀ bí ìgbà tí wọ́n fi àńkọ́fù mú yẹn lẹ́sẹ̀ méjèèjì wọ́n tún wá so mọ́ lọ́rùn àtọwọ́ ìwọ̀n pariwo àǹkìzó ni ẹ̀gbọ́n ní òun sì ń tọ̀ sára lórí ìdúró pé òun wọ́n bílẹ̀ rẹ̀ pé ṣé wọ́n ní ìwọ̀n sọ fẹ́ gbọ́n rẹ̀ pé èmi náà ni èèyàn pupa ní ọ̀ bó ló ṣe jẹ́ oníbẹ̀ ṣe sin ohun tó yẹn báyìí tẹ kọ́kọ́ da ẹ̀pẹ́ àkọ́kọ́ ẹ̀kejì wọn báyìí. ni wọn àwọn jagunlabi ti dé. wọ́n gbé òun lọ ibi tó lọ já òun sí àwọn sì rin ìrìn 3000 miles láàrin 30 minutes. àṣé lè ná rí darakat àṣé iná tún ní step. ó ní jìgúnjìgún. tí ẹ sì pé èèyàn lè rin ìrìn 5000 years kí èèyàn tó dé sálẹ̀ wọ́n wá rin 3000 miles wọlé àwọn kọjá nínú ná níbi tí àwọn èèyàn ti ń pariwo ìfún ẹlòmíì ìtàgbọ́n bàbá yìí ló wà nínú ná nígbà tó rí òun tán mọ̀ ń bọ̀ nínú ọwọ́ báyìí pé bùnmi lómi kí n mú Allah akbar àwọn kọjá lára àwọn ẹnìkan nínú ná tó wà èékánná ọwọ́ wọn ó gùn tó apá kọ̀ọ̀kan báyìí wọ́n wá Ọlọ́run wá pa wọ́n láṣẹ kí wọ́n máa fi èékánná yẹn kán máa fi wọ́n ara wọn ní ara ẹ̀jẹ̀ wá ń ṣe ṣòro iná ń jó wọn ó láwọn kọjá níbì kan àwọn kan ìgbẹ́ tí ń jáde nídìí wọn ni wọ́n fi ń ṣe oúnjẹ nínú náà. afáàyí ha Azraílù má fi ṣeré o. ikú lẹ́tà mẹ́ta péré náà ni àwọn bó ti kéré tó ní. láṣẹ ká á ti الموت لا شك
شاكات فسيد له. gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá ẹ̀yin náà gbá wá sí ń bẹ̀ ní o àfáà yìí. الموت لا شاكات فسيد له. eré kọ́la ní kó wá ṣe má ṣeré àfáà yìí. إن اللبيب بذكر الموت مشغول. ìyá wa kan wà ń bí wọ́n ní bàbá àwọn náà ti jáde láyé ọlọ́run bá kẹ́ bàbá yìí. إن اللبيب بذكر الموت مشغول. ìyá mi ni Alhaja Fawzat Adams ọlọ́run bá kẹ́ bàbá yìí. وكيف يلهو بالعيش أو يلوث به. ó níbi tán jáwọn sí lójijì ni wọ́n kàn jáwọn síbẹ̀ ìyà tí wọ́n fi jẹun kò ju ìṣẹ́jú márùn-ún pé ìlọ̀lọ̀ ń rí báyìí o wọ́n wá ní ká dáhùn padà sínú sàárè wọ́n wá sọ pé ní every one hour bí wọ́n ṣe máa gbé ohun sàárè lọ síbẹ̀ yẹn nìyẹn péjọ tínú bá tún bí ọlọ́run jù bá ń lọ àwọn tún rìnrìn another 2,000 míì sísàlẹ̀ afá kìí ṣeré bá a ṣe dùn mọ́láwa yìí mo lè gòkè mo lè sọ bá a ṣe dùn ìjọ tá a bá pàdúdé nǹkan ó ṣẹlẹ̀ Allah akbar. الموت لا شاكات فسيد له. torí àsìkò ó ní wàhámà láti ní aṣàfàkọ àánú wá ṣe mí àánú ọmọ ìyá mo kọ́ fẹ́ sá ètò yí padà ètò sá ìyẹn wá ń bilẹ̀ ìwé kí ló fẹ́ báyìí ó ní ẹ̀ka ṣàánú ẹ̀yọ́ mi wò ń bì òun wá sọ pé ọ̀ sí lára wa mọ̀ gbogbo olú ti mọ̀ pé ó kú ó ní ẹ dákun bó o ti rí ìyí ìwọ kọ́ lélẹ̀ yìí tá a bá ti ọ̀dà padà sórí ilẹ̀ ń sìn ọ̀ rí báyìí ẹ dákun ẹ ti ẹ̀yọ́ mi ń bì ẹ̀gbẹ́ kan ló ń kàn tọ́ bọ́nu sáré pé kò ń fà á jáde ó ní ìlàjì ọwọ́ tòun náà lójú ọjọ́ náà ké tètè da ẹ̀gbẹ́ bó ó ní kódà tó fọ́ni ní bóun ti ẹ̀rántí da ẹ̀gbẹ́ bó tó ń fi bóun rẹ̀ sáré níbi tẹ́nìkan sùn lójijì téèyàn bá yọ ọnu sẹ́ni tó kú lára kò ní pàdé àánú Ọlọ́run sọ́bẹ̀. téèyàn bá yọ ẹnu sẹ́ni tó kú lára kò ní pàdé àánú Ọlọ́run. tọ́ ọ bá fi ẹni tó kú ṣe yẹ̀yẹ́. tọ́ ọ bá fi ẹni tó kú ṣe yẹ̀yẹ́. ọ lè kú dáadáa. ọ lè kú dáadáa. kódà kíjà máa bẹ láàrin wa tó nítàn. kódà kíjà máa bẹ láàrin wa tó nítàn. tó o bá ti rí pé èèyàn ti kú ó ti dákẹ́. tó o bá ti rí pé èèyàn ti kú ó ti dákẹ́. ṣíwọ́ lọ́rọ̀ rẹ̀. ṣíwọ́ lọ́rọ̀ rẹ̀ ni bẹ́ẹ̀. tọ́ ọ bá ṣíwọ́. tọ́ ọ bá ṣíwọ́. n ti ń bẹ lẹ́yìn ọ̀fà ó tún ju tẹ́yìn rò lọ o. n tó ń bẹ lẹ́yìn ẹ̀fà ó tún ju ìjẹ lọ ó sì ń gbúdú ju tó ń lò lọ. tí apá tí wọ́n gbé báyìí tí ò ní ṣe gbé. tí apá tí wọ́n gbé báyìí tí ò ní ṣe gbé tí ò ní kọ́ńtúrò máa. wálé tàfà ti sáàkù bí sáàkì ìzábàlà gàtí lọ́hólùkùmù wà á tún hìnà ìzín tẹ́zùrún wà nánú akọrọ̀bù ilayhi minkum walakin la tubsiruna falawla in kuntum ghayra madinin tarji'unaha in kuntum sadiqina farawun wa rayhanun wa jannatun na'im. ọlọ́ni ìzábàlà gàtí lọ́hólùkùmù tí ó bá ti ń bọ̀ láti ilẹ̀ akọ́kọ́ paralyze ẹsẹ̀ oníṣẹ́ pé mọ́ ẹnunkún gbogbo ẹ̀ yóò máa kú mbẹ́ tó bá fẹ́ wá jáde lẹ́nu tó bá pẹ́nu ló fẹ́ gbà jáde tó bá ti débi gòróńgò báyìí wà á ń tún hìnà ìzìn ẹ mọ iye dókítà tó wà lórí ibi ọ̀hún ní gbogbo dayé àwọn àná ni wọn làwọn dókítà pé síbẹ̀ ni wọ́n dùn àwọn ọ̀rọ̀ yìí ni mo ṣe ń wo gbogbo ẹ̀ àti àwọn pásítọ̀ kan ti ń ṣàdúrà Facebook gbogbo ẹ̀ láàrú nísìnyí tí wọ́n ti ní no ọlọ́run náà wò wọ́n báyìí ọlọ́run ni mo ti ṣe tán àdúrà tẹ̀ ń gbà yẹn yóò gbà o àmọ́ kò ní gbà síbi tẹ́ fẹ́ mọ́. Al-mautu la shakati fasaidu lahu. afa yìí. innal labiba bi-dhikri al-mauti mashghulu. innal labiba bi-dhikri al-mauti mashghulu. tẹ̀lifíwọ́n náà gbogbo dọ́kítọ̀ yẹn. olúwa ní tẹ̀lé ó yá ẹ fi abẹ́rẹ́ àti òògùn tẹ́ bá mọ̀ àti gbogbo àwọn kíní kan tẹ́ bá mọ̀ yẹn ó yá ẹ fi gbogbo ẹ fi dá padà kárí bóòlù wíwá fún àyè. gbogbo tí ẹ mọ̀ lóògùn àti abẹ́rẹ́ nìyẹn ó yá fi dá padà járe.
wàláhì níparí ẹ̀kọ́ la fẹ́ kọ́ mẹ́ o. ẹ̀kọ́ la fẹ́ kọ́ mẹ́. kò sí tó kàn mí pẹ̀lú pé ẹnìkan ni kìrìsìtẹ́nì ẹnìkan ni mùsùlùmí. kò sí tó kàn wá wípé ẹnìkan ni kìrìsìtẹ́nì ẹnìkan ni mùsùlùmí kò kàn wá. ẹnìkan ló níṣẹ̀ṣe. ẹnìkan ló níṣẹ̀ṣe. kò kàn mí. kò kàn wá. ẹnu tó kàn mí. ẹnu tó kàn wá. òun náà ni humanity. òun náà ni humanity. ìjéèyàn. ẹlẹ́ẹ̀kejì. ẹ̀sìn tèmi yẹn. ẹ̀sìn tèmi ni. ibẹ̀ ni mo bára mi. ibẹ̀ ni bàbá bára wọn. òun náà ni màá máa fi sọ̀rọ̀. òun náà ni màá máa fi sọ̀rọ̀. mi ní takotẹlomi. mi ní takotẹlomi. n tó fi mú ọlọ́run tí ò lẹ̀ ní kí gbogbo wa ṣe mùsùlùmí papọ̀ yẹn. òun tó fi mú ọlọ́run tí ò ní jẹ́ gbogbo wa jẹ́ kan náà ní mùsùlùmí papọ̀ ni. tí ò lè sọ pé gbogbo ayé christianity mo fẹ́ kẹ́ practice. yóò sọ wípé gbogbo ayé christianity mo fẹ́ kẹ́ practice. bó ti le tó yìí náà. bó ti wá le tó yìí náà. ẹni bó ṣe pọ̀ tó náà. bó ti pọ̀ tó ní náà. ní Maka. ní Maka. Kàábà wa yẹn. Kàábà wa ni. ilé òòṣà ni ní tẹ́lẹ̀tẹ́lẹ̀. ilé òòṣà ni ní tẹ́lẹ̀tẹ́lẹ̀. kọ́lọ́n tó pàṣẹ fún anabi Ibrahim. kọ́lọ́n tó pàṣẹ fún anabi wa Ibrahim. ilé òòṣà. ilé òòṣà. níbẹ̀ ń tẹ́lẹ̀tẹ́lẹ̀. níbẹ̀ ń tẹ́lẹ̀. ní àwọn àgbákò òòṣà. ní àwọn àgbákò òòṣà. àwọn àbámbà àjírin bámbà ìdíyẹ tá a bẹ́ lórí títún kọ́nú ata ọbẹ̀. rẹ̀ àjírin bàbà adìyẹ tá a bẹ́ lórí tuntun kọ nínú ata. ojú ọjọ́ orí rẹ lọ. alimọ́tò la ṣàkà. alimọ́tò la ṣàkà tí bá sẹ́yìn dùnà hó. afa yìí kò sásìkò níparí Alexander the Great ẹgọgọ ẹ wọn láti parí wá sílé mi. lọgọgọ ẹ ọba ń bẹ. Alexander the Great. Google search. I want you to know about him and to emulate some lessons about him and derive lessons from his lifestyle. Wallahi subhanallahi la ilaha illa huwa. Oboyina leti bought Alexander the Great rí. Alexander the Great ó sọ̀rọ̀ mẹ́ta kalẹ̀. Oni tó ń bá kú afáyí. Oni tó ń bá kú. Àwọn dókítà ní kí wọ́n gbé òkú wọn sí jìká. Àwọn dókítà ní kí wọ́n gbé òkú tó ẹlẹ́ẹ̀kejì ń bẹ. Tó ń bá kú. Tó ń bá ikú. Kí wọ́n ti ọwọ́ òun méjèèjì kí wọ́n yọ jáde. ọwọ́ òun méjèèjì kí wọ́n yọ jáde. Kúrò nínú coffin. Kúrò nínú coffin. Nínú kásikẹ́tì. Nínú kásikẹ́tì tó ń. Kí wọ́n yọ ọwọ́ méjèèjì jáde ń bẹ. Kí wọ́n yọ ọwọ́ méjèèjì jáde ń bẹ. Ẹlẹ́ẹ̀kẹta. Gbogbo owó tó ń ní. Gbogbo owó tó ń ní ni. Kí wọ́n wá sáré exchange. Kí wọ́n wá sáré exchange gbogbo rẹ̀. Ẹjọ́ máa gbé ìgbàdà mọ́ wọn program. Kí wọ́n wá exchange gbogbo owó tó ń ní. Kí wọ́n wá exchange gbogbo owó tó ń ní. Kí wọ́n wá sọ ní gold. Kí wọ́n wá sọ gbogbo rẹ̀ ní gold. Gold yẹn ni kí wọ́n wá dà á lẹ̀. Gold nìyẹn ni kí wọ́n wá dà á lẹ̀. Láti wájú léwu. Láti wájú lé tó ń. Débi tí wọ́n máa sin òun sí. Débi tí wọ́n máa sin òun sí. Òun fẹ́ káwọn yẹn máa tẹ gold yẹn mọ́lẹ̀. Òun fẹ́ káwọn yẹn máa tẹ gold nì mọ́lẹ̀. Kí àwọn dókítà tí wọ́n jẹ́ professional doctors kí wọ́n gbé òun sí jìkà báyìí. Kí wọ́n gbé òun sí jìkà. Kí wọ́n sì yọ òun bọ́ tako nù casket wọn. Kí wọ́n sì yọ ọwọ́ tòun bọ́ tako nínú pósí tòun. Ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta náà nù. Ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta náà nù ni. Òun náà la fi parí wá sí. Òun náà la fi parí wá sí. Tó bá wù ọ́. Tó bá wọ̀n. Kọ́ ọ gbọ́. Tó bá wọ̀n kọ́ gbọ́, tó bá wọ̀n kó sì má gbọ́. Tó bá wù ọ́ kọ́ gbà. Tó bá sì wọ̀n kó gbà bákan náà. Ẹ sọ fún gbogbo àwọn abatẹnijẹ́. Ẹ sọ fún gbogbo àwọn apatẹnijẹ́. Ẹni mo ní kó má dàdúró. Ẹni mo ní kó má dá dúró kó má ṣe nìṣó. Ẹ sì sọ fún gbogbo àwọn atúntẹniṣe. Ẹ sì sọ fún gbogbo àwọn atúntẹniṣe náà bákan náà. Ẹ sọ fún àwọn náà pé tó bá wù wọ́n kán stop. Ẹ sọ fún wọn wípé tó bá wù wọn kán stop rẹ̀ kán má ṣe mọ́. Kẹ wá sọ fún abatẹnijẹ́ pé kó má dàdúró tiẹ̀. Ẹ wá sọ fún apatẹnijẹ́ pé kó má dá dúró ẹjọ́ má ṣe nìṣó. Ẹ sọ fún atúntẹniṣe pé ìwọ dàdúró tiẹ̀. Ẹ sọ fún atúntẹniṣe pé ẹ sọ fún pé ìwọ dá dúró tiẹ̀ má ṣe mọ́. Káwá ohun tó fẹ́ ṣẹlẹ̀. Káwá ohun tó ṣẹlẹ̀. Ká má yà káàkiri. Ká má yà káàkiri. Nígbà tó wá kú. Nígbà tó wá kú. Wọ́n wá ṣe bẹ́ẹ̀. Wọ́n wá ṣe bẹ́ẹ̀. Wọ́n ṣe bẹ́ẹ̀. Wọ́n ṣe bẹ́ẹ̀. Ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tó sọ kalẹ̀. Ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tó sọ kalẹ̀ yìí. Ẹnìkan kò mọ̀ túmọ̀ ẹ̀. Ẹnìkan kò mọ̀ túmọ̀ rẹ̀. Ó sì ti sọ̀rọ̀ ẹ̀ kalẹ̀ fún lọ́ọ̀yà rẹ̀. Ó ti sọ̀rọ̀ ní kalẹ̀ fún lọ́ọ̀yà rẹ̀ bákan náà. Ó ti túmọ̀ rẹ̀ fún wọn. Ó ti túmọ̀ rẹ̀ fún wọn. Ìtumọ̀ alákọ̀ọ́kọ́. Ìtumọ̀ alákọ̀ọ́kọ́.
kí ló wí àbá yìí. ó náwó òun tọ́yọ síta nì. kí ni túmọ̀ ẹ̀. òun lọ báyìí o òun tẹ́lẹ̀ náà ni òun mú kankan òun di kankan mọ́ ní gbogbo nǹkan tóun ní. ó ní káyé má bàa sọ pé bóyá nítorí great bóyá ó ti wọ́n kó kankan sínú. àtẹ̀dọ́wọ́ rẹ̀ bóyá kọ́kọ́rọ́ mọ́tò àkọ́kọ́rọ́ lé àwọn àwòwò. pọ́ǹsì yẹn ó ti ẹ̀ kó kan náà níbẹ̀. kọ́dí kara tùbí la ṣe yẹn. mo lọ ìmú kankan dání o ẹ̀wọ̀ mi. torí pé ìmú kankan wá owó yẹn o ó ní mo fi ṣe wá àti fẹ́yìn tẹ̀wà láyé ni o tẹ́fẹ́ ní gbogbo nǹkan tán ẹ̀ ní mú kankan lọ o. ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ń bọ̀ fáà yìí. ẹlẹ́ẹ̀kejì ó ní gbogbo góòdì jẹ gàálẹ̀ ni ẹ̀rí báyìí o kò wúlò tó bá wúlò ní ó yẹ kí n máa kó lọ́rùn ni. ó ní mo fi bastardize ayé. ayé ò jẹ́ nǹkan kan. torí nta tẹ́nìkan bá rí gold ń sè ó fẹ́ lè ya wèrè bí. ẹ̀yẹ́ ni. gold yóò mú lọ yaba sí lọ tán. ó ní gold yẹn mo wá ní kẹ́ máa tẹ̀ mọ́lẹ̀ torí pé kò sí nǹkan kan bẹ́ẹ̀. wọ́n máa tẹ̀ mọ́lẹ̀ kò sí nǹkan kan bẹ́ẹ̀. ọ̀rẹ́ lẹ́ẹ̀kẹta kí ló yà fáyé. ẹlẹ́ẹ̀kẹta ó ní àwọn doctors tó ń gbóhùn sí nìkan ni àti wọn mọṣẹ́ wọn nìkan ni wọ́n mọṣẹ́ ní pé kó ń kú. ó ní mo ní aṣẹ́ tí ẹ mọṣẹ́. mo yẹ pẹ́rẹ́ wọn. ẹ tún ní tìjú. ẹ tún gbé mi fúnra yín. òun sì kú mọ́ yín lọ́wọ́. ẹ lóhùn yè. pẹ̀lú gbogbo abẹ́rẹ́ pẹ̀lú sọ́jírì pẹ̀lú gbogbo tẹ́ ẹ ní ẹ náà tó ti bẹ́ẹ̀ náà òun ti kú láyé lójú yín ẹ wàá rí kankan ṣe sí i ẹ̀yin ẹ̀ tí wọ́n á gbókun wọn ni ayé ó sì máa sáré bọ̀ lọ́dọ̀ yín gbẹ́ ilẹ̀ máa ń tìrìtì yẹn ṣe é rí gbẹ́ mọ̀ yẹn tìrìtì báyìí. àbáyé. alimọ́tò làṣàkà tí bá tẹ̀ dùnàwó. àfáàyí. ìnàlẹ́bí bá bẹ̀ fẹ̀kẹ̀rẹ̀ lè márùn tí máa ṣe góòlù. ìnàlẹ́bí bá bẹ̀ fẹ̀kẹ̀rẹ̀ lè márùn tí máa ṣe góòlù. bí àṣà olórin kan ó ní wọ́n sọ pé ọmọ òun dà òun ti fleet yẹ wọn sì ní fleet yẹn láyé kárí yẹn treat yẹn wọ́n tẹ̀lé mi àbáyé. wọn ní fleet yẹn láyé tí wọ́n padà rí treat. wọ́n ti fleet yẹn already wọ́n á ní mo ti padà treat yẹn ojú àpá kì í jojú ara. ojú àpá torí mi kì í jojú ara. bẹ́ẹ̀ bá ti daṣẹ́ lẹ̀ ẹ sọ pé ó ṣe kí nìyẹn wà. ó dalẹ̀ nù ni. ó ti lọ. tẹ́lá ló ti lọ nìyẹn don pass. ó ti lọ nìyẹn. ó ti lọ. ẹni àwa tá a kú báyìí nínú àwa tá a kú náà bá ṣe máa lọ lẹ́ẹ̀kọ́ kan nìyẹn. òkété ti bóru ó ti lọ nù. fún di eléyìí. lórí di eléyìí. ìyá tí ó ṣaláìsí. ìyá wa ìpín ọ̀run tí wọ́n ṣaláìsí. ẹ̀sìn ọ̀dà wa papọ̀. ẹ̀sìn ọ̀dà wa pọ̀ o. a gbọ́ pé mùsùlùmí lòun náà tẹ́lẹ̀. àwọn agbábọ́ mùsùlùmí ni wọ́n kó tó lọ di kìrìsìtẹ́nì. àmẹ́nu bí kú yẹn ṣe rí náà tó ọ̀jọ̀gbọ́n yìí ó ronú ká ṣé bí yẹn ṣe kú náà ni. àmọ́ bí kú ní eré ni gbogbo wọn tó wọ́n sọ pé lẹ́yìn kú sáré ó rò pé àájọ ẹ kó rí bẹ́ẹ̀. tó bá wo fídíò rẹ̀ ń sìn náà ó sì máa wò pé ṣé ní ìdẹ̀ ti kú. ṣé yóò inú sàárè náà ni ó wọ̀ wọ́n á dẹ̀ rẹ pa ó sì di débi tí ó máa gbé náà nù. gbére tí ó máa fi di Sunday tí ń bọ̀ yóò máa dàbí àlá náà ni pé torí ọ̀tá rẹ̀ tí máa dúró sí yẹn nígbà tẹ́ ẹ̀ bá ti rí ẹni tó jọ́ mbẹ̀ mọ́. sinagogu náà lọ bí ọdún méjì sẹ́yìn bí eré ni àbá ó ti lọ náà nù o. ti lọ. táwa làmọ̀ tó kàn. àló kàn. ikú ni ó já àárẹ̀ ẹ̀dá kásì lọ múra. kásì lọ múra. wọ́n ṣùlì ikú ni ó já àárẹ̀ ẹ̀dá kásì lọ múra. ẹni bá gbélé tó fi kú ayé ló ṣe gbélé. ló ṣe gbélé. èèyàn tó rájò tó rọrùn wọn ló ṣe lọ ṣáájú ikú ní ọjà rẹ ẹ̀dá kásì lọ múra. ikú ní ọjà rẹ ẹ̀dá kásì lọ múra. ikú ní ọjà rẹ ẹ̀dá kásì lọ múra. ẹni bá gbélé tó fi kú ayé ló ṣe gbélé. kò má sí níjọ́ náà o ní nǹkan bí ọdún bíi 5 sí 6 sẹ́yìn ní ìjú Ṣàgámù nǹkan ní pílẹ̀nì sì já lu àwọn èèyàn nínú ilé ṣèbí inú ilé náà wà ẹ kì í gbé inú ilé ẹni ká fọ̀hún rọ ẹ̀yà wọn fi gbogbo ara rọ o jẹ́jẹ́ náà wà nínú ilé Sunday báyìí náà ni pílẹ̀nì sì bá abẹ́ ìgbọ́sẹ̀lẹ̀ yẹn ni ọjọ́ náà bí 2015 ó sì pa gbogbo wọn inú ilé náà wà o ẹni tó wá lo àjò náà táwọn ni kò bá sì máa ń jáde o. kí ni wá kí ló sọ lọ́wọ́ rẹ̀. àbá yìí
ṣe báwọn kan ló wà nínú ilé tí wọ́n jáde àwọn tó fi ilẹ̀ ilé tó ń jáde lọ yẹn ni òde báyẹn Allah. òun wá lo àjò òun bá padà bọ́ nílé ìgbà tí ó délé ni ò bá yẹn kan fún di eléyìí tẹ́lẹ̀ ní àbá fún di eléyìí jẹ́ kó fatasi fayọ sí fún di eléyìí jẹ́ kí ẹyin inú rẹ̀ ṣiṣẹ́ dáadáa fún di eléyìí jẹ́ mo ti ń bẹ lára ẹ̀ dànù sọ́ra rẹ̀ àbá yìí fún di eléyìí ìwọ náà ṣe wá sí fún di eléyìí kọ́ fún di eléyìí wá ń kọ́ ṣe wá sí àbọ̀rọ̀ ó tó fọmọlúwàbí. àbọ̀rọ̀ ó tó fọmọlúwàbí fi tiẹ̀ náà kún yìí tá a rí yìí náà tó bá wọn kó gbọ́ kó o sì gbà tí ó bá sì wọ́n kó o má gbọ́ kó o má gbà wá ti wí tiwa náà. tó fi kan kún bó wọn kọ́ fún etí ọ̀tẹ̀ gbọ́ kó ní kí ni wọ́n ń sọ. tó fi kan kún àfá yìí ó ń wọ̀ ọ́ kó o sọ wípé èwo náà tún wí yìí èwo náà ń sọ yìí tó kàn kí n tiẹ̀. tó ń sọ náà ló ṣe sọ tó sọ nǹkan mi. Ewu amúra kámúra ṣiṣẹ́. gbogbo wa múra ṣiṣẹ́ káàsì nípalẹ̀ mọ́ fún ikú torí pé sọ tiẹ̀ náà Inú màlúkà ànàkàtà mọ̀. sọ tiẹ̀ àbá yìí gbogbo wa ẹja lọ nípalẹ̀ mọ́ ó ti sọ torí ọjọ́ tí ikú bá dé kí ni ó ká mọ́ wa lọ́wọ́ ibo la mọ̀tá fẹ́ kú sí eruku wo ni ó pa wá irú kó ni ó pa wá ìjọ wo la ìjọ ọ̀la kú wọ́n ní bàbá wa kan bàbá wa kan wọ́n láwọn ní 2 million kan lọ́wọ́ wọn làwọn ní 2 million kan lọ́wọ́ láti bí ọdún méjì láti bí ọdún méjì àwọn fíksẹ̀ sí báńkì mi àwọn lọ kó sí báńkì ni àwọn pa mọ́ wọ́n ní ìbéèrè kan rú àwọn lójú wọn ní béèrè kan rú àwọn lójú àwọn sì ń wá ẹni tó lè dáhùn ẹ̀ látijọ́ táwọn ti tọ́jú owó ẹ̀ àwọn sì ń wá ẹni tó lè dáhùn ẹ̀ látọjọ́ táwọn ti tọ́jú owó mi pé tí àwọn bá rẹ̀ ẹni tó dáhùn ẹ̀ àwọn kó ẹ̀ lè bí lọ́wọ́ táwọn bá rẹ̀ ẹni tó dáhùn àwọn kò nílé lọ́wọ́ wọ́n búra sí pẹ̀lú kọlọ̀ wọ́n búra sí pẹ̀lú orúkọ Ọlọ́run níjọ́ tí wọ́n wá ń sọ fún mi ọjọ́ tí wọ́n sọ fún bàbá wọ́n láwọn níbèrè kan ọ̀ táwọn ń tọ́jú owó fún látijọ́ yìí wọn láwọn ní béèrè kan táwọn tọ́jú owó fún látọjọ́ yìí wọ́n ní ẹ sọ pé màá jẹ́ bàbá sọ pé kí wọ́n wí àwọn á sọ àwọn jẹ èmi rò pé já Zaidu dọ̀rọ̀bà muallimu lè tẹlifíṣà dọ̀rọ̀bà Zaidu amúran já àgbìnìkan mo rò pé ti kéwu alif bàtà sàyà fáyì òròbí ti kí wàá níbùbá tásá ìlú wọn fẹ́ wí ni torí pé tó wá jẹ́ yẹn ni àyín jẹ́ o tó bá jẹ́ lẹ́yìn nù ní aṣọ nǹkan àṣóǹkọ́ wọ́n ní bèrè mẹ́ta náà ni wọ́n ní béèrè mẹ́ta náà ni ta ló mọjọ́ tó ń wò kú ta ló mọjọ́ tó ń kú wọ́n ní táwọn bá rẹ̀ tó ní dáhùn fún táwọn bá ń rí ẹni tó ní dáhùn fún tó lè fọwọ́ sọ̀yà tó lè prove ẹ̀ fáwọn tó fọ́ sọ́yà tó sì lè púpẹ̀ fáwọn ìjọba yìí làwọn ó kú bọ́jọ́ báyìí làwọn ó kú ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì ń bẹ irúkú tí ó pa àwọn lélẹ̀ irú ikú tí ó pa àwọn lélẹ́yìí ọ̀rẹ́ èsì yẹn náà wà sí tán ẹ ṣàtàn ilé nìkan irúkú tí ó pa àwọn náà lélẹ̀ irú ikú tí ó pa àwọn náà lélẹ́yìí ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹta ibi táwọn kú sí lélẹ̀ ibi táwọn ó kú sí lélẹ́yìí máa bra ẹni bó ṣòro dáhùn ó le gan ni o ó lé mo yà dákẹ́ sí bàbá dákẹ́ náà i irúkú wo ni ó pa àwọn irú ikú ni ó pa àwọn ìjọ wo làwọn ó kú ìjọ wo làwọn ó kú ìbò làwọn ó kú sí ibo làwọn ó kú sí mo yà tètè sá bàbá yà tètè sá àfáà yìí àlèmọ́ àlèmọ́ tó lájọ́ kàtí bá sẹ́yìn dùlọ́wọ́ ìnàlẹ́bí bá bẹ̀sẹ̀ kiri lèmọ́ tí ma ṣe góòlò ìnàlẹ́bí bá bẹ̀sẹ̀ kiri lèmọ́ tí ma ṣe góòlò فكيف يلهو بعيش أو يلوث به من تراب على يديه مجهول من تراب على يديه مجهول الموت باب الموت باب وكل ناس داخلها يا ليت الشير بعد الموت ما الداري يا ليت الشير بعد الموت ما الداري ليس البلية في أيامنا عجبا بل السلامة فيها أعجب العجب النفس تبكي على الدنيا فقد علمت أن السلامة فيها ترك ما فيها Allah. الأرض تحيا إذا ما فاي الأرض تحيا إذا ما
شالمها وإن يمت عالم منها يمت طرف وإن يمت عالم منها يمت طرف قرن بابا رب العزة عما يصفون ní ọ̀la Monday ní ọ̀la Monday gbogbo ìyá wa special 7 days prayer tá fẹ́ ṣe special prayer tá fẹ́ ṣe 7 days tá fẹ́ ṣe ọ̀la la bẹ̀rẹ̀ ọ̀la náà la start rẹ̀ ló bẹ̀rẹ̀ ọ̀la Monday mi fẹ́ kó gbẹ̀yìn bẹ́ẹ̀ o mi fẹ́ kó gbẹ̀yìn bẹ́ẹ̀ májẹ̀mú tí kì í jẹ́ kí ẹ̀ jẹun ọmọ tí kì í jẹ́ kéèyàn jẹun ọmọ aburú ńlá ni kéèyàn ṣe wàhálà tó tó báyìí kó máa jẹun ọmọ kéèyàn wá ṣe wàhálà tó tó báyìí kéèyàn wá jókòó jẹun ọmọ náà ẹjẹ́ àjọ sọ fọ́lọ́hun ẹjẹ́ àjọ sọ fọ́lọ́hun ya Rahman ya Rahim ya Rahman ọba oníkẹ́ni òun la fẹ́ sà òun náà la fẹ́ sà afẹ́ sà á bẹ̀rẹ̀ lọ́la agbára Ọlọ́run lágbára gbogbo tí ń jẹ́ tọ́lọ́run ìwọ tí agbára rẹ tó bá gbé láti fi àwẹ̀ gbà ìwọ tí agbára rẹ tó bá gbé láti fi àwẹ̀ gbà ọjọ́ méjèèjì yìí a fẹ́ pe Ọlọ́run ni o a fẹ́ pe Ọlọ́run gan ni a fẹ́ pe Ọlọ́run ni a fẹ́ pe Ọlọ́run ọba nì dáadáa níbi tí wọ́n ti pè é àsìkò wo ni ká fi sí tí ó rọ̀ àwọn èèyàn lọ́rùn àsìkò ní ká fi sí tí ó rọ̀ àwọn èèyàn lọ́rùn ṣírọ̀lẹ́ ló dáa time fẹ́ kó balance àtàwọn tó àwọn yàrá tó wà l'Amẹ́ríkà wà ń bí àwọn tó wà ní London Canada òun fẹ́ kó jásìkò tí ó rọ̀ gbogbo wa náà lọ́rùn ká fi sí aago 4 ìrọ̀lẹ́ ṣé ká ṣe bẹ́ẹ̀ àbí 5 aago 4 ló dáa wákàtí kan náà ni aago 5 sí aago 6 sí aago 6 àbọ̀ ká bẹ̀rẹ̀ lọ́la ká bẹ̀rẹ̀ lọ́la ya Rahman ya Rahim ya Rahman ya Rahim náà la fẹ́ máa sà àní dúró dẹni kankan o àní dúró dèèyàn kankan tábà ti wọlé báyìí à ń bẹ̀rẹ̀ náà nù ní n ta fẹ́ fi béèrè òun tá a fẹ́ fi béèrè lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run má fọjọ́ alẹ́ dà wá láàmú Ọlọ́run má fi ọjọ́ alẹ́ dà wá láàmú májẹ̀mú ìkorò májẹ̀mú ìkorò tí máa bá a dùn jẹ́ nì jẹ́ Ọlọ́run wọlá pé wọn náà lọ́lọ́run wọlá wípé wọn náà lọ́lọ́run májọ wọnú ayé wa Ọlọ́run májọ wọnú ayé wa ogun tí máa gba ọmọ lọ́wọ́ yẹn lójijì ogun eléyìí tí máa gba ọmọ lọ́wọ́ ẹ̀dá lójijì Ọlọ́run dákun májọ wọ̀rọ̀ wa Ọlọ́run dákun májọ wọ̀rọ̀ wa alẹ́ nìkan tá a lè lọ sábà o alẹ́ nìkan tá a lè lọ sábà sílẹ̀ nìkan tá a lè gbígbé ìwọ náà ni Alhaji wa Ọlájídé láti Amẹ́ríkà Alhaji wa Ọlájídé láti Amẹ́ríkà New York wọ́n láago 5 dà wọ́n ní aago 5 dà mi ìfẹ́ kó gbẹ̀yìn bẹ́ẹ̀ mi ìfẹ́ kí wọn náà gbẹ̀yìn bẹ́ẹ̀ gbogbo àwọn tó ń fi ìfẹ́ kẹ́ gbẹ̀yìn bẹ́ẹ̀ rárá àfẹ́ kẹ́ gbẹ̀yìn bẹ́ẹ̀ rárá àti mọ̀ pé tó bá ti jádùá èèyàn láàrin ànírérò èèyàn gangan láàrí a sì ní rérò a sì gbé kalẹ̀ nítorí èrò wàláhì kó jẹ́ èèyàn 5 pé labájọ wà ń bẹ̀ kódà kó jẹ́ èèyàn 5 péré labájọ wà ń bẹ̀ labájọ bẹ̀rẹ̀ rẹ̀ àwọn máa ṣe lọ ni fáǹsì lágbájá ni mí fáǹsì tàmẹ̀dò ni mí kọ́ lélẹ̀ fáǹsì lágbájá ni mí fáǹsì tàmẹ̀dò kọ́ lélẹ̀ yìí ilé kó lọ́rọ̀ fáǹsì gan àdúrà la fẹ́ wá ṣe àdúrà gangan la fẹ́ wá ṣe afẹ́ pípẹ́ Ọlọ́run bó bá ṣe rí lára tiẹ̀ bó bá ṣe rí lára tiẹ̀ bó bá ṣe rò sí bó bá ti rò ó sí ìwọ lè máa lọ bí tán bá ti ń jà ìwọ lè máa lọ bí tán ti ń yọ ìgbòjò àdá tí tán ti ń jà bí tán ti ń búra wọn bí tán ti ń búra wọn tán ti ń gbaṣọ yìí lára ara tán wọn ti ń gbaṣọ yìí lára ara wọn ó lè jẹ́ fáǹsì bẹ̀ ni wọ́ ó lè jẹ́ fáǹsì bẹ̀ ni wọ́ àmọ́ àdúrà lélẹ́yìí àmọ́ àdúrà lélẹ́yìí kò wá mo mọ̀ pé kò sẹ́ni tí ò fẹ́ àdúrà mo mọ̀ pé kò sẹ́ni tí ò fẹ́ àdúrà láwa ṣe bẹ́ẹ̀ fódìdí ọjọ́ méje ọ̀la sí Sunday kan ni ẹ̀ ọ̀la Monday síjọ́ Sunday lọ́jọ́ Sunday sí ọjọ́ Sunday láago 5 Ọlọ́run dákun àfilé ọlọ́wọ́ má jẹ́ adájọ́ lékú lọ́wọ́ má jẹ́ adájọ́ lékú lọ́wọ́ má jẹ́ adájọ́ lé àrùn lọ́wọ́ má jẹ́ adájọ́ lé àrùn lọ́wọ́ ohun tí a rò Ọlọ́run má fi bà ohun tí a rò jẹ́ gbogbo àwọn ìyá mi alálùbáríkà tá a jọ ṣe program láàárọ̀ yìí gbogbo àwọn ìyá wa alálùbáríkà tá a jọ ṣe program láàárọ̀ yìí àdánwò
tí ó dé bá yín lójijì. àdánwò ilé tí ó dé bá yín lójijì. tí wọ́n ní kágo márùn tó pé ló ti jáde kúrò láyé. wọ́n sọ pé kágo márùn tó lù náà ló ti jáde kúrò láyé. wọ́n jọ bẹ́ẹ̀ nìkan yín o. ọlọ́run má jẹ́ ó bẹ́ẹ̀ nìkan kan yín. wàhálà ìfòòró ẹ̀mí tí máa báyàn. tí omi gbóná máa jáde lójú yàn. tí omi gbóná tí ó máa jáde lójú yàn. ọlọ́run má jẹ́ ó bẹ́ẹ̀ nìkan kan yín. abẹ́lọ́hùn fún yín. yóò sì rí bẹ́ẹ̀. yóò sì rí bẹ́ẹ̀. ní ọ̀la yẹn. ní ọ̀la ni. ìwọ náà ó gbà pé àdúrà ń ṣiṣẹ́. ìwọ náà ó gbà pé àdúrà ń ṣiṣẹ́. bá a bá ṣe ń gbà náà lọ́ọ́ máa rí gbígbàdúrà lẹ́sẹ̀kẹsẹ̀. bá a bá ti ṣe ń gbà náà ló máa rí gbígbàdúrà lẹ́sẹ̀kẹsẹ̀. wàláhì sọ́nbìlà. bó ti rí náà nù ní. sáti finú kan wá. má wà ń wá pé mo fẹ́ wo tán ṣe ń bẹ̀. má wà ń wá pé mo fẹ́ wo tán ṣe ń bẹ̀. má wà ń wá pé kú ti gbọ́ àdúrà oríṣiríṣi náà tẹ́lẹ̀ ọlọ́run kú tí ìgbà ń bá nǹkan. oníyèméjì kó má wà á. oníyèméjì kó má wà á tó o bá nígbàgbọ́ má wà á. wàá fi ìgbàgbọ́ béèrè tó ń fẹ́. wọ́n fi ìgbàgbọ́ béèrè tó ń fẹ́ ni. láago márùn-ún sí aago mẹ́fà ní ọ̀la. gbogbo ẹni tọ́lọ̀ ń bá fún níyọ̀ǹda. gbogbo ẹni tọ́lọ̀ ń bá fún níyọ̀ǹda. tó o lè rí oyin rà lónìí. tó o lè rí oyin rà lónìí. tó jẹ́ oyin original honey. tó jẹ́ oyin original honey. rà kalẹ̀. rà kalẹ̀. oyin ló mọ sílẹ̀. oyin ló mọ sílẹ̀. àwa náà ó gbé tiwa jáde. àwa náà ó gbé tiwa jáde. inú oyin la máa ṣàdúrà yẹn sí. inú oyin la máa ṣàdúrà yẹn sí. lójoojúmọ́. lójoojúmọ́. a dẹ̀ ṣe bẹ́ẹ̀ fún 7 days. a ti ṣe bẹ́ẹ̀ fọjọ́ méje gbáko. lẹ́yìn 7 days. lẹ́yìn 7 days. àwa akọ́ra wa bá ti máa lóyin yẹn. àwa akọ́ra wa bá ti máa lóyin ni. kọ́lọ́n kó gbà á. kọ́lọ́n gbà á. kọ́lọ́n mú lọlé àṣẹ. ká tó máa lọ. ká tó máa lọ. ìwọ tí ọba máa ń lálàá oúnjẹ ojú oorun. ìwọ tó ọba máa ń lálàá oúnjẹ ojú oorun. mẹ́sẹ̀gì mi lórí WhatsApp. mẹ́sẹ̀gì wa bàbá lórí WhatsApp. fún wọn ní prayer point méjì kan. ká fún ọ ní prayer point méjì kan. ìwọ tó ọba sì máa ń lálàá ìbálòpọ̀ lójú oorun. ìwọ tó máa ń lálàá ìbálòpọ̀ lójú oorun. ìwọ náà mẹ́sẹ̀gì mi. ìwọ náà mẹ́sẹ̀gì wa. ìwọ tó ọba máa ń lálàá rí ata tí ò tí ì pọ́n. ìwọ tó ọba máa ń lálàá rí ata tí ò tí ì pọ́n. mẹ́sẹ̀gì mi lójú. mẹ́sẹ̀gì wa. ṣó ti yé. náà. bákan náà ẹni tí ó bá ní ìpèníjà stroke. ẹni tó bá ní ìpèníjà stroke. yálà ó ṣe bẹ̀rẹ̀ ni. yálà ó ṣe bẹ̀rẹ̀ ni. yálà ó ti bẹ̀rẹ̀ tipẹ́. yálà ó ti bẹ̀rẹ̀ tipẹ́ ni. personal remedy fún ìwọ ló máa ṣe fúnra rẹ. ìwọ náà ló máa ṣe fúnra rẹ. ẹnìkan ò ní gba kọ́bọ̀ lọ́wọ́ rẹ. ẹnìkan ò ní gba kọ́bọ̀ lọ́wọ́ rẹ. àṣẹ Ọlọ́run lára omi. àṣẹ Ọlọ́run lára omi. àti àlùbọ́sà. àti àlùbọ́sà. kó o kàn dán àṣẹ Ọlọ́run yẹn wò. kó o kàn dán àṣẹ Ọlọ́run bá ní wò. kó wá ohun tọ́lọ́run fẹ́ ṣe. kó wá ohun tọ́lọ́run fẹ́ ṣe. Ọlọ́run sì ṣe bẹ́ẹ̀. Ọlọ́run sì ṣe bẹ́ẹ̀. ẹni tó bá ní òyì ojú. ẹni tó bá ní òyì ojú. òyì ojú. tí máa dà láàmú. tí máa dà láàmú. personal remedy. personal remedy. ìwọ lọ ṣe fúnra rẹ. ìwọ náà lọ ṣe fúnra rẹ. kó kíṣẹ́ Ọlọ́run. kó kíṣẹ́ Ọlọ́run. lára Ọlọ́run. lára Ọlọ́run. Ọlọ́run kó ṣe bẹ́ẹ̀ rọrùn. kọ́lọ́n ṣe bẹ́ẹ̀ rọrùn. Ọlọ́run Muhammad. ní ọ̀la. ẹ̀jẹ̀ àjọṣe. Ya Rabbi bil Mustafa balligh maqasidana faghfir lana ma mada. يا واسع الكرم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين.